ZAINAB Ventures International Limited ilé-iṣẹ́ àrà tó ń ta sinimá àgbéléwò jákèjádò àgbáyé ni wọ́n rajà lọ́dọ̀ wọn. Lọ sẹ́ni mi. Mo sọ fún ẹ pé mo fẹ́ lọ sí key point láti lọ bá àwọn tó sọ pé àwọn fẹ́ máa kó ọjà fún mi kí lè máa supply. Lẹ́ni àbí bẹ́ẹ̀. Can you listen to yourself? Lẹ́ni van wo náà ṣe? Torí van ni màmá ṣe ni màá wà lé mo ṣe lọ́wọ́ tó bá lọ gbé ọjà ẹ̀fẹ́ lómi nǹkan ṣé van yẹn ni màmá jẹ ni. Ló fi wọ rẹ́ẹ̀dì àbí bẹ́ẹ̀ kọ́ wàá lọ bá àwọn ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣooṣo kan wàá lọ bá wọn ṣe van èmi àwọn wà nílé màá joyè ìyá ń dágbé àbí. Báwo ló ṣe sọ̀rọ̀ bí orí ẹ̀sùn sẹ́yìn báyìí lára? Kí ló tó fi jẹ́ pé wàhálà mọ́ ẹ lára all the time náà? Mo lè padà lọ sókè sí kí lọ change aṣọ tí mo wọ̀ kí change sí blue. Ìwọ ló mọ̀ o lọ síbi kan. Ó dà yín pé ọmọkùnrin yóò mọ̀ mí. Ó mọ̀ mí ò fi mi ṣeré ni. Ẹ ló fún mi ní kọ́kọ́ rẹ̀. Kí o ní fún ẹ? Tí o bá fún mi ní kíì yẹn, tí o bá fún mi ní kíì tó wà lọ́wọ́ ẹ̀, ohun tí o expect pé mo máa ṣe fún ẹ máa ṣe o. Kò sí lọ́kọ̀ tó bẹ̀ ṣe, ó dà yín pé o mọ̀ mí. Máa ṣe fún ẹ. Ó dà yín pé yes. Nítorí vibe. Jọ tó bá pàbí sílẹ̀ tó bá bí ẹlẹ́rìí pé kí ló dé tó fi pàbí kí ló máa sọ. Máa pa ẹ́ tó máa para mi ni. Àwa jọ ló máa ṣe. Va níbo. Ọ̀run. Lọ́rùn ó ti yé mi. Wọ́n ní kinní kan ló gbà tọwọ́ ọmọdé. Ó mọ̀ òun ni. Ẹ̀bẹ̀ ni. Sadia Odere ọmọ látọrọ ìjọ̀gbọ̀n ló wọlé tán wá Odere kórì máa ṣọ́ ẹ kó má tààrọ̀ bàálù ẹ Odere bọ́lọ́run fẹ́ ẹ kó má jèrè ìwà ẹ bó bá bímọ kó má má bí fi ìwà jọ Odere ẹni bá rí ẹ tí ó sábọ̀ wá jẹ ká lálẹ́. Ọmọ látọrọ ìjọ̀gbọ̀n ló wọlé tán wá Odere orí máa ṣọ́ ẹ kó má tààrọ̀ bàálù ẹ Odere Ọlọ́run fẹ́ ẹ kó má jèrè ìwà ẹ bó bá bímọ kó má má bí fi ìwà jọ Odere ẹni bá rí ẹ tí ó sàǹbọ̀ wá jẹ ká lálẹ́. Olùtò bá fẹ́ fún mi lọ́mọ àmúyangàn fún mi lọ́mọ àrídùnnú fún mi lọ́mọ àmúṣàkọ Olùtò bá fẹ́ fún mi lọ́mọ àmúyangàn fún mi lọ́mọ àrídùnnú fún mi lọ́mọ àmúṣàkọ. Kéékèèké la ti ń pẹ̀ka ìrókò bó ṣe ń dàgbà díẹ̀díẹ̀ ló ń dẹ̀bọ̀ ohun rere kó gẹ̀rùn ọ̀nà ẹ̀ ló pọ̀ Odere ìbáyọ̀ ọmọ rẹ̀ àyànmọ́ ẹni ò jẹ́ o orí mi dákun má fi mí pa òbí lẹ́kún ayé ẹjọ́ o ẹ má fi mí pa àtàn ibi Odere.
ẹgbẹ́ mi ó lè mo ṣe ọ̀fà rẹ̀ láyé mi kí n bá ṣe wọn kẹ̀ ọ̀fà fúnra rẹ̀ ọ̀fà wẹ̀ mọ́ bọ̀. mo dúró ní gbọ̀ngbọ̀n ó yá o omi ṣe ṣubú tó gbọ́nà sí méjì ọ̀nà ṣe ṣubú tó gbómi sí méjì àtọ́ni àtọ̀nà wọ́n gẹ́ra wọn sí mẹ́rin ẹ̀yin alágbára igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé o mo ké pè ní gbogbo bàtà tasára kàbítà kàbírà kó máa jáde kó máa jáde ó yá jáde ó yá jáde ó yá jáde ó yá jáde bàbá pásítọ̀ máa jáde pásítọ̀ oyún mi sí mi. babaláwo ni mí babaláwo ni mí. Ẹ mọ̀ pé bẹ́ẹ̀ jẹ́ ń sọ yẹn ó yá jáde ó yá jáde ó yá jáde ẹ wò ṣé lè ń jẹ bí ìgbà yẹn ọba sọ̀ ń ṣe ní France fọmọ ọjọ́ ẹ má dára yín láàmú ẹ mọ̀ pé kíní ìṣe yẹn kú tí ìfà fẹ́ ti bírèèni ẹ̀ kú mọ nǹkan hàn kú lè mọ̀ pé pásítọ̀ rẹ̀ yí ọ babaláwo ìwọ ṣé nǹkan sọ fún ẹ mo pé àrùn ràn wò èèyàn kan kí n wo kú apá yóò dé rí yẹn èdè dàbí ojú ara ṣé nǹkan wì ó ti ṣe tiẹ̀ o ìpadà bá bí já tèmi rè. àwọn lákú nìyẹn. mo ń lọ sórí 10 torí 2-1 gbàdé yìí nígbà yìí bá máa dórí 10 yẹn wà á ti wà ní bèbè sáré bọ̀rọ̀ ẹ má dára yín láàmúlé lórí kì í ṣọ́fà lè ṣe ẹgbẹ́kú sí lára kó lè kí ọkàn yìí ṣe yẹn orí ìwé rẹ̀ pé ní mo dasọ̀ mi fún tó fi wẹ̀. wẹ́rẹ́ pé bò ó. ẹ bá wọlé bàbá yìí ìwà ìdílé òun yìí o. ẹni dá fún ẹ olórí ìbùkún ọmọ àpapọ̀ ó ti fi wẹ̀ pẹ̀lú mi lára. Odere kórìí máa ṣọ́ ẹ kó má tàrí ọba àlù ẹ Odere bọ́lọ́run fẹ́ ẹ kó má jèrè ìwà ẹ bó bá bímọ kó má má bí fi ìwà jọ Odere. ẹ̀yin lẹ ń ṣera yín torí wípé ẹ ti mọ̀ wà tọmọ yín ń wù kí lẹ fẹ́ para yín fún oní dókítà sọ lẹ́ǹkan yẹn gbogbo ọrùn yín ló ti gùn ìfúnpá rè ẹ ṣe é sanra jù báyìí lọ tẹ́lẹ̀ ni. àdúrà náà ni kẹ́ ẹ má bá fi ṣòro lọ́wọ́. ṣé kò ṣe torí ọ̀rọ̀ Òdèrè náà ló tún fi ń bọ̀ báyìí. olóṣì ọmọkọ́mọ. ìyá kàbíyá kéde. má pè mí Òdèrè ọmọ rẹ tó tẹ̀lé mọ́. tó o ti ní musa. ṣé Òdèrè ló ṣe báyìí dẹ́po sí ẹ lára kẹ́ẹ̀pá ń dù. epo kọ́ dà sí lára o wèrè pẹ̀lú dà sí náà mìíràn tó pè fún rẹ̀ nǹkan mọ̀ wọ́n jọ ń dù o olórí 2 and 1 yóò ṣiṣẹ́ ń ó máa dórí 10 tó bá dórí 10 yẹn á gbé sétí kòtò orí mi dẹ̀kọ̀ n kò lè fojú sùn fún ọmọ láyé mi n kò lè rí kú ọmọ láyé mi nígbà bá ṣe ọmọ mi pẹ́rẹ́ ẹ̀kẹ́rọ̀ ń lè kí ṣe ẹ́. kí la ti wá fẹ́ sọ̀rọ̀ Òdèrè sí báyìí o ẹ wo ìyá wa tílẹ̀ bá ṣú débì kan ó yẹ kẹ́yìn lè mọ̀ túmọ̀ yíyan ẹ jẹ́ kí n bí ní béèrè kan ṣẹ́yìn nífẹ̀ẹ́ ọmọ yín. mo nífẹ̀ẹ́ ọmọ mi. ẹ dẹ̀ nífẹ̀ẹ́ gidi. mo nífẹ̀ẹ́ rẹ̀. n bá gbà yín nímọ̀ràn wípé kẹ́ ẹ mú ọmọ yín kú òun lù. lábúlé bàbá rẹ̀. ọ̀rọ̀ abúlé là ń bá yín sọ ni èèyàn fẹ́ pààyàn ẹni lábúlé bàbá rẹ̀ ọ̀rọ̀ abúlé bàbá rẹ̀ là ń sọ ni. ẹ dá a padà kí wọ́n mú Tani kúrò nílùú kí wọ́n mú Kábírà kúrò nílùú fún Òdèrè kò lè ṣeéṣe o ẹ yẹ kí n sọ ọkọ fún yín kẹ́ gbọ́ igi súnmọ́gi òun lọ́bọ̀ ṣe ń yọ̀ kò sí ọpọlọ kankan tí ń bẹ lórí ọ̀bọ tí yóò fi mọ ọbẹ̀ látòrí igi kan sí kan ilé súnmọ́lé òun la fi jọ ń pa èṣù fúnra wa tí a bá fi lè fa Òdèrè lé ìjọba lọ́wọ́ yóò pẹ̀lẹ́wọ̀n bí ọ̀bọ ẹ wò a sì ń ti kóòtù bọ̀ ká sọ̀rọ̀ èrò òun la ti ń ṣe gbogbo ìtànsí. ẹ̀sìn mi nonsense dùn yín ẹgbẹ́ ẹ̀sìn sọ gbogbo ẹ wo ẹ jẹ́ kí n sọ fún yín ẹni tíjọba bá rí mú ó ní wọ́n dájọ́ fún o wọ́n sì lè ní kí wọ́n pa á ṣebí ṣé ti rírú Òdèrè mú rí ẹ mọ Òdèrè ẹ mọ ọmọ tẹ́ ń bá fa wàhálà ni ẹ wo ẹ jẹ́ kí n sọ fún yín Òdèrè ṣòro ó mú o ó ṣòro ó mú gidi. níbo ẹ sọ pé ẹni tí mọ́tò bá gbá kọ́ ló mú nọ́mbà ìyẹn láyé àtijọ́ ìyá Òdèrè kọ́ ló dúró yìí àbí ìyá Òdèrè kọ́ rè tá a bá fa gbùrù bá ìgbùrù àfagbó tá a bá rí Òdèrè ṣèbí ìyá ló dúró yìí tọ́wọ́ ọlọ́pàá bá fi lè ba ìyá Òdèrè á jáde kódà kó wà nínú òkàkà báyìí á bọ́ síta. ó lẹ́sìn gbá yẹn o nǹkan kò gbọdọ̀ ṣe ọmọ tèmi o ó ní ìgbọdọ̀ fọmọ tèmi tọ́jú bá fọmọ mi pẹ́lẹ́ ẹ kẹràn ó yẹ ìjò. ẹ wo kó má lọ kó má bẹ́ẹ̀ wò yóò lè rẹ jù. kí ni wọ́n tún sọ ẹgbẹ́ olóò bẹ́ẹ̀ má ṣe wà má dojú tí wà ń bíbá yìí o ó má má bẹ́ Òdèrè ń bo wá bí. má bẹ́ẹ̀ wò ẹjọ́ ẹ bá mi Òdèrè ẹ wò mí
mi ò já mọ́, ẹ bá mi sọ pé mi ò já mọ́ ìjì o, mi ò já mọ́ ìjì. Yàrá ìlú ẹgbà mi o, Odere ti dọ̀dìdà sílùú o. Ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìjà ni, ó jà mọ́ nípo. Ẹyẹ sí ni. Ẹ wò ṣó òdì gbogbo bá ṣe ń kúnlẹ̀ kiri, ṣó dèrè kúnlẹ̀ kiri báyìí? Gbé kúnlẹ̀ ju àgbàlagbà ló kúnlẹ̀ dé. Odere ọmọ látọrọ ìjọ̀gbọ̀n ló wọlé tán wá. Odere kórì máa ṣọ́ ẹ kó má tààrọ̀ bàálù ẹ. Odere Ọlọ́run fẹ́ ẹ kó má jèrè ìwà ẹ. Bó bá bímọ kó má má bí fi wájọ́. Odere ẹni bá rí ẹ tí ó sábọ̀ wá jẹ ká lálẹ́. Àpèkẹ́. Ẹ káàsán. Ṣàlàáfíà ló wà. A dúpẹ́ o, àlàáfíà la wà. Ẹ dẹ̀ kú ọ̀rọ̀ ti bàbá yín. Bàbá wo? Dáàdi yín tó kú náà ni. Ẹ̀yin wá kúkú dà. Àṣẹ. Ẹni bá máa kú á dàgbà, wọn ò dẹ̀ ní ṣẹ̀rù bà yín. Kò tẹ̀sẹ̀ ń lè ṣẹ̀rù bèmí níbi tí mo dẹ̀ gùn dé yìí. Kí ló fẹ́ bà mí lẹ́rù? Ẹ ṣáṣe, o ṣe, mo dúpẹ́. Ìjọ ò lọ ọdún eégún àwọn ẹmọ sòrò náà. Ó dá oníṣẹ́ kìí ṣọ̀túnla ìmọ̀ ni. Ọ̀túnla ni. Mo máa gbọ́ pọ́n níwọ̀ ló máa bá wọn dín àkàrà eégún. Ṣé wọ ni? Èmi ni. Ó ní sórí burúkú. Kò sí kọ́kọ́ nǹkan tó sáré gbé mi jáde náà. Ó mọ̀ pé tó kú bàbá mi ìwà lára mi, ẹnu mi ò ṣí. Ẹnu mi ò ṣí, mi ò lè jẹun. Ẹ̀kọ́ gan àti fẹ̀kọ́ sẹ́nu gan máa ń dàbí òkúta ní ẹnu mi ni. Àmọ́ nígbà tí mo á gbọ́ pé òòrùn fẹ́ bá wọn dín àkàrà eégún, ìtorí ẹ̀ ni mo yẹ nà ṣẹ̀jáde wíwọ́ pé kí kúkú fòkò kan pa ẹyẹ méjì pé tí mi ò bá ti rí ẹ ń lé ibi tí mo dẹ̀ lọ tí n bá ń padà bọ̀ máa lè wẹ̀ ń bẹ̀. Àmọ́ kan kò sí mi lọ́wọ́ náà ni. Kò sí nǹkan méjì tí mò ń wá ẹ fún ju èrún àkàrà lọ. Jọ torí Ọlọ́run ẹ̀yin tẹ́ dákàrà kò lè jọ yín lójúmọ́. Ẹ̀wọ̀n kèmí tẹ́ ẹ bá ti ń dín ẹ bá ti jẹ ọkàn sẹ́nu ẹ ti ju méjì sẹ́nu. Èrún àkàrà máa ń dàbí ìdọ̀tí lójú yín ni. Èmi mo nífẹ̀ẹ́ èrún àkàrà jọjọ́ orí mi lọ. Kọjọ́ orí mi wà ńlẹ̀ báyìí. Kí èrún àkàrà wà lẹ́ẹ̀kan ní kí n mú kan. Ọmọ ọdún kan tó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tó bá gbé èrún àkàrà dání tó bá ní pé kí n pè ń bọ̀dà máa pè ń bọ̀dà nítorí èrún àkàrà. Kí n ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó tán lẹ́yìn kan wọ́n sọ pé èrún àkàrà wà ńlẹ̀ kan nínú ìyàwó tí mo fẹ́ àti èrún àkàrà ni màmú màá ní kó máa gbéyàwó lọ ti dáórì. Ṣebí èrún àkàrà ni. Ó ní ìṣòro mi ò ní pọ́lẹ́ẹ̀tì mo ní o. Kò sí wàhálà. Èrún àkàrà yìí ni o. Èrún àkàrà ni o jọ tó Ọlọ́run ní sórí burúkú o. Gbogbo nǹkan tó wú lára ẹ tó wú àwọn ọkùnrin tó fi ń lé ẹ káàkiri kò ní díbàjẹ́ o kò ní yí orò mọ́jú o jọ torí Ọlọ́run èrú àkàrà yìí. jọ o ìkébé èrú àkàrà ni kò sí wàhálà. mo tún wo nǹkan mi tí mo fẹ́ gbàgbé láti sọ fún ẹ ni. èrú àkàrà yìí náà ni mo rántí jọ torí Ọlọ́run òun náà ni mo rántí kò sí nǹkan mi lọ. tó bá ti bá mi rí èrú àkàrà tó bá bá mi rí ẹni ìbànújẹ́ ò ní dé báyìí. Mami máa wà ìkébé èrú àkàrà ni. Jọ ó ní sórí burúkú o. Ẹ gbà mí ẹ jọ kí là ń wí kí ló ń sọ à ń kí wọn fún sí bàbá wọn tó kú wọn béèrè ṣèbáwọn kan máa ṣe eégún lọ́tùnla pẹpẹ ṣé mi ni màá dá àkàrà èrún àkàrà níṣòro tiwọn tí bàbá wọn tó kú ò bá wọn irú eléyìí wà lára. Sadia Odere ọmọ látọrọ ìjọ̀gbọ̀n ló wọlé tán wá. Odere kórì máa ṣọ́ ẹ má tààrọ̀ bàálù ẹ. Kí ṣẹlẹ̀ kófìrí èèyàn kan lọ́wọ́ àsìkò yìí jọ má ṣe náà jèrè má ṣe àníkú àpínkù máa wọ bẹ́ẹ̀ àní ò máa wọ bẹ́ẹ̀ máa wọ bẹ́ẹ̀ ayé máa wọ bẹ́ẹ̀ máa wọ bẹ́ẹ̀ máa wọ bẹ́ẹ̀ owó gbèdé o ṣe o ṣe o láyé ìwọ ń lùlù ẹ̀pà ipò ìwọ ń lù fún Odere nínú kọ̀ọ̀ka Odere wọn náà wá oúnjẹ sílùú ẹ̀pà ipò nínú kọ̀ọ̀ka ẹ̀ tún wá rí mi pé mo dé ẹ̀ tí wàá lè tùká ẹ̀ lè tùká kí ẹ̀ ti jú mi ẹ̀ tún ṣe lọ ẹ wà shameless ẹ disgrace to the family people. Olórí burúkú rẹ̀ náà músẹ̀ bó wá ṣe ń bí ṣé mo jẹ́ ṣáìdì náà
àdọ̀tún rẹ̀ mi mo ti àbọ̀ fún 18 years. Mose bẹ́ẹ̀ tó ṣe ń ṣe báyìí ń bọ̀ ọkùnrin rẹ̀ mi náà ṣé mo lè bẹ lílu condition yìí kí n pé máa tàṣírí rẹ̀ síta náà Mose má lọ. kí máa lọ. Ọlọ́run kò ní bá ṣàmọ̀ yẹn lára o dákun máa ṣe lọ. a kò máa lọ mi kò dé go Mose dé go Mose dé go Mose ìyá máa lọ o ṣe dé go ẹni mọ òkò ẹni kò mọ tọ́ba lọ́jú ẹ pariwo òde tọ́ba lọ ń fẹ́ wọ́ ẹ pariwo òde tọ́ba lọ ń dọ́kọ̀ ẹ pariwo òde kókò sọ̀rọ̀ ẹ dìyẹ ẹ lọ́kọ̀ òde ọ̀rọ̀ kan kò ní ṣe lórí alábàáwò mi dákun àní ó máa fi ìlẹ̀kùn. Ìyá Odere kí ṣẹlẹ̀. ẹ lẹ́ o ìyá òfò tó bímọ ọ̀yà ẹ wò ó ẹ bá mi sọ fún ọmọ Ìyá Odere o torí ìjẹta jẹ tẹ̀tẹ̀ ẹnì kan gbọ́dọ̀ jẹ́ dàgúrò bẹ́ẹ̀ o bó ti ń gba gbogbo ọkọ àwọn èèyàn lábàáyé kó má gbọ́kọ ti tèmi o ẹ kìlọ̀ fún dáadáa o. ààrẹ ẹni èṣù ọ̀ pé ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ò tọ́ wa. kò dìgbà yọ̀ bá ṣú ọ mi jẹ́jẹ́ jẹ́jẹ́ mi ló kọ́ kà tí mò ń bá bóyá máa dá tèmi lọ jẹ́jẹ́ jẹ́jẹ́ mi mo bá rẹ́sẹ̀ méjì lókè lókọ̀ tán sọ́lọ́run. ọgọ́gọ́ pé. ọkọ̀ àgbàdo líì máa tún ní kí n mójú mi débẹ̀ ń bá láyé mo ṣe wí fún ẹ lẹ́ẹ̀kan láyé náà ń gbìyànjú o. àrẹ kí máa débẹ̀ ń bá rí tó ká ẹ̀yìn Odere kó kẹsẹ̀ sọ́run báyìí gbogbo eré yìí wọ́n kò lè ṣe é lé gbogbo wọn ò lè dá rárá lé láyé gbogbo bàrà di láyé báyìí iṣẹ́ òdúdú tó ń dán ló bá di èpà. wọ́n gbẹ́nu sọ̀hún orí ẹ̀ burú ni a ní kò sọ ń tọ́sẹ̀lẹ̀ òun sọ ipa òun òrèwò ló ń sọ òun sì fírò sípò mi ò bó ṣe máa ń dùn lẹ́yìn ni. wàhálà ẹ̀rọ ìwẹ̀ ń bá kiri wàhálà ẹ̀rọ mú bá kiri. ó ń gbìyànjú ẹ̀wọ́ bí ìyá wa ẹ̀wà mọ́ ń wá dùn mí jù nínú gbogbo ọ̀rọ̀ yìí Odere náà ó wá rí kòrókòró fèsì tèmi báyìí olójú mi méjèèjì ètìjú ń ṣe ọmọ yín tún múná lọ tí nepa múná lọ tí gbogbo ẹ̀ ń káàgùn yọ̀bọ̀ tó ń làágùn yọ̀bọ̀. ẹ wo ẹ bá mi kìlọ̀ fún Odere gidigidi o tọ́lá ọmọ ìyá ìjẹ́ ni mí o téèyàn yóò sì ń gbọ́kọ̀ mi téèyàn bá gbọ́kọ̀ mi màá fi mú ẹ̀ ń fò fèrè. èmi lọmọ tó ń sọ kó lè bí wàásù pé pàṣọ. Odere wọ́n pè mí ọmọ yọ sọ́ọ̀rì. ààrẹ Odere. kẹ́ ń wá kíde mo gbé kẹ́ ń wá. Odere ṣé o máa pa mí wà wọ́n pọ́n ń jalè ìwọ wà kọ́ pọ́n kúrọ́ ìwọ wà kọ́ pọ́n ń dọ́kọ̀ ìwọ wà ìwọ rẹ̀ o ẹjọ́ ẹ̀rọ mú wá o. kọ́ pé mo ṣe. wọ́n pé láyé ń fọ́ ẹlẹ́nu lóko ọkà. olórí burúkú máa ṣàǹfààní ẹni tí ẹ̀ máa bàjẹ́ wo rè sọ́bà pé wọ́n ń fọ́ èmi lẹ́nu olórí burúkú máa ṣàǹfààní ìwọ sọ́bà. ẹ̀yin Odere o tún rí physical eyes mi orí kòrókòró fèsì mi orí internet fèsì mi o tún deny ẹ̀sìn life o ọmọ yín rí kòrókòró fèsì o tún deny o ń deny Ọlọ́run. ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run yóò dèrè ẹ ṣé o ní mo lọ ya àgbàdo lóko bí mo ṣe yàtọ̀ ọmọ ní kí n gbé bí mo ṣe gbé apẹ̀rẹ̀ àgbàdo báyìí bí mo ṣe fi dìjálẹ̀ rẹ̀ yẹn gbà ni mo bá rí gírígírí àgbàdo ló bá gún mi wọnú ṣúra ló wá ń yàtà. bẹ́ẹ̀ni burúkú sáhùn èké àdúgbò èké yọfùrọ̀ mọ́tò gbáǹdì mo ti mọ̀ pé wọn máa wá sọ̀rọ̀ yẹn ló bá wọlé kanlẹ̀. ó wọlé síbi sí. sí mi lábẹ́. ni mo bá tariwo bọ́nú mọ́ pé ẹ gbà mí o. ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ láyé rè bá mi yọ bó ṣe ń bá mi yọ rò ń ta mí bó ṣe ń fọwọ́ yọ rò ń fẹnu yọ bó ṣe ń fẹnu yọ rò ń fi gbogbo èyọ ni mo bá ń pariwo ẹ gbà mí ẹ wò ẹ má jẹ́ kájú ìyá abaramóore jẹ o àfi ká ládùúpẹ́ lọ́wọ́ láyé o ó ti rí wọn náà bẹ́ẹ̀ ni. ṣọ́yà lè tó ń sọ lẹ́nu yẹn wọ́n gbogbo ilé tó ń sọ kò jẹ́ mí o tó bá máa ń parọ́ fún yẹ o ò lè fi rọ́pò èmi lómi ọbẹ̀ lẹ́la ẹ kìlọ̀ fún ọmọ yìí gidigidi kẹ́ kìlọ̀ fún kọ́lọ́ nǹkan sọ. sọ̀rọ̀ rẹ̀ wọ́n náà dẹ̀ ń sọ yìí tó yẹ kó kọ́kọ́ dé bí kó kọ́kọ́ fa wèrè ya pẹ́rẹ́pẹ́rẹ́ kí wọ́n wà lẹ́yìn rẹ̀ bíi ké kọ́ fàtà níyà ìwọ ó dẹ̀ mọ̀ mí o òun fi mí ṣeré ó dà àbọ̀ abárè tiẹ̀ mo ti sá fún ẹ̀ tó mo ti kún ilé tó mo fa díẹ̀ lórí bàjẹ́ kẹ́ ẹ fẹ́ kí n ṣe mo pé kẹ́ ẹ fẹ́ kí n ṣe ẹgbẹ́ kó lè sáúsá ẹgbẹ́ kójú tọwọ́ ẹ̀ lẹ́ ojúlẹ̀ kẹ́ ẹ tún fẹ́ kó lè ṣe ó dà bó o bá pé bá wà bá náà ni ó ṣe èmi kò mọ̀ pé kọ́ ẹ gúdù bá yẹn
láyé gúdù láti jọjọ ìnira abilé yìí ó ṣe kárakára ó fún aṣọ mi mo kẹ́yìn sí ó ti kíní yahoo yìí ó ti bọ̀ kárakára ó ti rẹ̀ máa pa mí. ayé ẹjọ́ ẹ má fi mí pàtó yìí. Odere Odere Sadia Odere ọmọ látọrọ ìjọgbọn ló wọlé. 200,000 naira. Wow. Anyway, I'm not disappointed. Johnson ni ọmọ àpòjẹ bùdánì ni bó bá fún yàn lówó kò tiẹ̀ fẹ́ ríro kò mọ bó ṣe jẹ́ so 200k gan tó fún ẹ yìí ó kéré ní owó tó yẹ kó fún ẹ. In fact afúnni lóúnjẹ máa wò bẹ́ẹ̀ ni bọ̀bọ̀ yẹn. Bẹ́ẹ̀ni. Àmọ́ sista ó sì jẹ́ pé ríkì nìkan lè máa ń fún ní àwọn iṣẹ́ ńlá báyìí ètè kí pé àwa náà sí àwọn iṣẹ́ kéékèèké lè máa ń fún wa. Àbẹ́ ìgọ̀rọ̀ jọ nítorí Ọlọ́run àìmọ́ iṣẹ́ tí mo ti pè é fún tó kì í lọ iṣẹ́ ìgbọ̀ngàn tí ríkì lọ yìí ṣé wọ́n kọ́ ni mo pè Rose. Sista lóòótọ́ èmi lè pè àmọ́ lánàá yẹn mo ní outing ni kéde máa wo kí n dẹ̀ ti wá mọ̀ kí n wá lọ bí tẹ́ni pé kí n lọ yẹn kéde máa wo olórí kórì tí mo lọ bá yẹn o kò jọ ìjà kò jọ agídí báyìí mo gba 20k lọ́wọ́ ẹ̀ akágan òní ó ní àwọn kú 200,000 tó yẹ kó jẹ́ tèmi ayé mi o. Wá babe ṣé ń já ẹ tán o lè lọ sí ìbàyẹn náà kó jẹ́ pé 20k ló máa fún ẹ orí ni gbogbo nǹkan. láéláé 300k ló máa fún mi dápẹ́ mo lọ síbẹ̀. Bẹ́ẹ̀ ni orí ni gbogbo nǹkan láyé yìí orí ni gbogbo nǹkan ó lè lọ lóòótọ́ kó má fún ẹ tó yẹn ṣé bóun mo sọ fún un náà sí pé 200k tán fún yìí ṣáánú owó tí bọ̀bọ̀ yẹn nẹ́ni orí ni gbogbo nǹkan gbà bẹ́ẹ̀ kò yẹ ẹ̀hẹ́ ọmọ mi báwo ló ṣe máa jẹ́ báyìí. ìyá mi yẹn sáyé ṣe ń 10k bẹ́ẹ̀. mo fẹ́ kó sáyé nù ẹ̀ ni 10k fẹ́mi nínú 200k ó dà kò sí problem èmi mo jẹ bí akókó ṣe àwà náà àbí. ẹ má wọrí máa fún yín máa fẹ́yìn tì yín yàrá yà èrè lẹ́fẹ̀ẹ́ yọ. 40k lówó ti tèmi. 40. àǹtí ọmọ náà ń kọ. ẹ wá ìfara burúkú báyìí. ìtumọ̀ wọ́n mi ti yọ wọ́n ti yọ 40k bẹ́ẹ̀ ṣe wà yẹn. ẹja pín tá ìyá 60. kò jọ tọ́ọ̀pù kọ̀ọ̀kan ló jọ fún un. mo máa fún sọ́ọ̀sì ní tọ́ọ̀pù kọ̀ọ̀kan. èlò wá ní tọ́ọ̀pù. sẹ́rí ẹgbẹ́ ọmọ yìí mo wá fi sùn. ọmọ yìí wọlé mi lánàá ó sì gbé mi ní 1,000 naira ẹgbẹ̀rún kan sangiliti. àrí ń gbọ́ Odere ìgbà tí òtún bẹ̀rẹ̀ sí ní jalè 1,000 naira ẹgbẹ̀rún kan irọ́ ni n kò gbà. ó jẹ́ kẹ́ ẹ trusted mi ó yẹ kẹ́ ẹ mọ̀ pé n kò ní ṣe bàlà láyé bí sí ìpàdé wèrè àtàsínwín èmi tí mo ti mọ wèrè ẹ̀ rí ó jẹ́ ká ẹ mọ̀ pé n kò ní tọ́rú ẹ̀wò tó dé n kò jáde kúrò nínú ilé yìí lánàá. wo ọmọkùnrin bóyá kó owó rẹ̀ síwájú ọmọ mi kò ń jalè o. abẹ́lẹ́ ìbú nìyọ́ ni ìwọ ló kúrò nílẹ̀ lánàá sí ẹ̀kọ́ tó yẹ pé òun wá sílé mi lẹ́yìn tá a ṣe tá a ní ṣe tán kò sì ní ta fún ọ tó bí ọ ìyá wa ẹ má bẹ̀rẹ̀ nítorí Ọlọ́run. ṣé ò ń gbọ́. lẹ́yìn tó yẹ pé ìwọ tó wọlé mi tán lẹ́yìn tá a ṣe tá a ní ṣe tán mo fún ọ ní àpò kan ló sì wá jí mi ní 1,000 naira ẹgbẹ̀rún kan. Odere ó ń bà mí lójú jẹ́. tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé mo rò pé kí n close up ẹ kí n cover rẹ up àmọ́ nígbà yóò dẹ̀ ti wá voice yìí èmi gan máa spoke up. ó yá spoke kó spark. ẹ ṣe lóòótọ́ wà lóòótọ́ mo lọ lé ẹ̀ lánàá lẹ́yìn ẹ̀sùn nígbà yìí mo dẹ̀ dé bẹ́ẹ̀ ó ń pè ráǹdù kan la máa ṣe àpò kan mo gbà bẹ́ẹ̀ àdéhùn ra àdéhùn lẹ́yìn yóò ṣe ráǹdù kan tán kó jẹ́ kó dìde olórí burúkú ọmọkùnrin yìí kò dìde ó dórí mẹ́rin ṣáńgídí sí níyà ṣetán ẹni kó náà sí mi àpò kan mo wá wò pé èmi Odere lèèyàn fi rúwọ̀ sí báyìí lọ àmọ́ mo gbà fọlọ́hún nígbà lọ́hún máa ṣe eré bí mo ṣe ṣáìtẹ̀dì owó ire yẹn bí ó fi á ń bá wò pé Odere mo ní ẹ̀ sọ 36 yẹn kalẹ̀ mo bá sọ ọ́lẹ̀ nígbà yín kò lo panadol ó jẹ́ pa làṣàpù ní èmi Odere ńlò ní gbogbo ìgbà bí mo ṣe mú nìyẹn bí ó fi á ń bá ṣe fún un lọ́kàn mi wá o mo pé ráǹdù kan àpò kan ráǹdù méjì àpò méjì ráǹdù mẹ́rin àpò mẹ́rin mo ṣe yá aṣẹ́ rẹ̀ yẹn ó dẹ̀ ti fún mi lápò kan tẹ́lẹ̀ ìyí jẹ́ ẹgbẹ̀rún kan àtàpò kan ń bá wò pé nígbà yín kò ní fẹsẹ̀ rìn lọlé èmi náà bá fi àpò méjì ikú ṣòwò ìrìnsẹ̀. Odere sọpọn gẹlẹtẹ o pálapàla ìlú àpàlà
ṣọ́rọ̀ ló ń jáde lẹ́nu rẹ̀ yìí ọ̀rọ̀ ẹ̀rùn. sí àdéhùn mi àti nínú sí àdéhùn tẹ́mi àtẹ́jọ́ sẹ́nu ní ìwọ tó jẹ́ pé àkọ́kọ́ lè máa tẹ́sí sí ìjọ sàdéhùn sí o sì wá jí mi ní 1,000 naira. ṣé èmi àwọn òpin ìwọ̀ tí mo lè mọ ni èmi àwọn òpin sí síbi tí wọ́n ti rí. èmi mọ́lẹ̀ nígbà tó jẹ́ pé wèrè rẹ bí wọn kò bá ní ṣe wèrè nígbà yìí àjọ ṣàdéhùn rádùkàn wọ́n wá sí rádùkàn yẹn wọn kò dìde ṣé mo ọ̀rọ̀ mi ní pé owó ń tàmí ọ̀rọ̀ mi ó yí sí ọ̀nà. ṣé èmi àmọ́ yìí pé ṣe ló máa ṣe ṣọṣọṣọ ó ṣe kárakára èmi àgbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún ẹ̀yin ni ọmọ yín kọ́ wá fún. ẹ̀yin ọmọ yín sì wọ́n gbọ́ wá fún. tó jẹ́ kó lórí burúkú kan máa ṣọwọ́ sí mi lẹ́yìn. kò sí nígbà fún ẹ̀yin olóògbé kò yá ọmọ yín sì wọ́n ń jí ọmọ kan ó sì jí ọmọ yìí ayé ẹni mọ ògo ẹni kò mọ wọn bá lọ jíwó ẹ pariwo òdèrè tọ́n bá lọ ń fẹ́ wọ́ ẹ pariwo òdèrè bọ́n bá lọ ń dọ́kọ̀ ẹ pariwo òdèrè bọ́ọ̀fùkún sọ́run ẹ dìde ẹ lọ́gùn òdèrè ọ̀rọ̀ kan kò ní ṣe lórí alábàáhùn orí mi dákun àní ó máa fi mí pa òbí lẹ́kún ayé ẹjọ́ ẹ má fi mí pa ta ló kọ́ nǹkan sí mi báyìí. èmi ni. Ladi. Ladi. má bínú jọ kí ló tó kọ ilé ìwà bùtà. nítorí pé a fẹ́ ta. ṣé aṣọ mẹ́pà mẹ́ta lé wa ni. tí bàbá mi bá kú o rò pé bàbá kú bàbá òkú ni. àṣà aṣọ mẹ́pà mẹ́ta lé wa ni tó bá jẹ́ eré kó stop ẹ o. ta ló bẹ́ẹ̀ ṣeré mo rò kò rí yín burú dànù ta ló bẹ́ẹ̀ ṣeré òde mi náà bóyá ìṣẹ́nu gbàgà láàdì ìgbà tó lọ́lọ́lọ́lọ́lọ́ tó ṣòṣì orí lọ tó máa padà dé nsìn ṣebí bó ṣe lọ náà ló ṣe dé yìí àbíwọ náà kọ yìí abó kùsẹ́ kò ní wo bí kò sàn fún ẹ o nígbà tó ti kúrò nínú ìlú àti ẹ̀rọ pé bóyá o ti kúrò nínú ilé o kúrò nínú ìlú dídé tó máa dé ìmúròkó máa gbé mọ́tò dé ni wo bí àwàjú ẹ lọ́wọ́ ipa wàánù bí kò wò mí látòkèdè lẹ̀ mọ́ ìjú ẹ lọ gidi. téèyàn bá lọ sí ìrìn àjò tó bá padà bọ̀ lé aṣọ tó bá fọ́ ìdùnnú aṣọ ẹ̀ ló máa wọ̀ òǹkọ́ nì ìjà máa bẹ́ẹ̀ ṣeré wèrè ìgbà tó ṣe pé téńjì wà lọ́wọ́ ẹ̀. a fẹ́ ta léyìí àwọn bàbá ńlá kù bàbá ẹ̀ wọ́n ti jẹ àwọn bàbá ńlá tèmi lọ́wọ́ mo gbọ́ nínú ìtàn ni pé wọ́n ti jẹ wá lówó tẹ́lẹ̀ ẹ̀ ń dẹ̀ má ta. má ta. o gbọ́ nùtọ̀ pé bàbá ńlá kù bàbá ti wá wọ́n jẹ bàbá ti rí lówó wọ́n fẹ́ ta ilé ti wá. o wà òkè. èmi ò tiẹ̀ ní ẹjọ́ láti bẹ̀rù òun wọlé lọ. tó bá bí bàbá ńlá kù bàbá ẹ̀ dà onígbèsè kò tó di kó kú àwọn bàbá yín tó ń jẹ gbèsè tó bá bí ẹ̀ dà ìwọ wọnú bí. ilé bàbá mi. wo igi ọparun gbígbẹ tí bá dàbò ẹ lórí wo bí sọ̀rọ̀ kò bórí ẹ̀ ṣe ríre àbọ̀gbọ́ tí bá dàbò orí àjòrí jù wọn lọ. èmi ò lè bẹ́ẹ̀ fà wàhálà màá kọ́ lọ fẹjọ́ ẹ̀sùn baálẹ̀ mò ń padà bọ̀. òdọ́gbọ́n sáré mò ń padà bọ̀. òdọ́gbọ́n sáré mò ń padà bọ̀. ó ṣe dúró kó forí gbàgì ọparun wà á máa wù lórí ni ọmọ kùkù dòrè wà á máa wù lórí orí ẹ̀ bàjẹ́ òdọ́gbọ́n sá kí ni wèrè kó bọ̀. àṣìírí ẹni pé wá wálé bàbá ẹ̀wọ̀n tó dùn kí ni ṣé kò tó wà ní ẹni sàfihàn ni. kíni ẹ̀sùn kún ṣé ọkàn kú wa. ẹsẹ̀ ní kú ọ̀rọ̀ rẹ̀ ń pa mí lẹ́kùn
ọ̀rọ̀ rere ń dojú tì mí. Ṣé ìwọ nìkan ni? Ìwọ lénìí, ìwọ lánàá bí ẹkún àpọ́kọjẹ. Gbogbo olù ti dojú sọ ẹ́. Ò ń dojú tèmi fún ara mi. Wọ́n bá lóò jówó lénìí. Wọ́n á lò gbọ́kọ lọ́kọ lọ́la. Kíde láti bí ọdún 15 tí bàbá rẹ̀ ti kú. Ǹjẹ́ o lè sọ ọjọ́ kan tó rí mi pẹ̀lú ọkùnrin tí ẹ fi ọjọ́ kan ṣéǹjì? Ìwọ náà wo ìṣẹ̀lẹ̀ lánàá yìí tí ọmọkùnrin ẹ̀ ń pé iye kan lówó tí wọ́n ń pé iye kankan. Kíde Odere, ò ń dojú tì mí. Odere, ṣàánú mi. Ó wá sọra rẹ̀ di 3 10 ọkùnrin ń gbá ẹ síbí, wọ́n ń gbá ẹ sọ́hùn. Ṣàánú mi. Change. Odere, Odere, ṣé òun yẹ fẹ́ bá mi sọ̀rọ̀ yẹn lẹ fi dárùn mọ́ mi lójú? Odere, ládùúgbò ọ̀rọ̀ yìí mo sọ kalẹ̀ yìí. Ẹnu tẹ́ńbẹ́lú ló máa fi mú un. Odere kò dáa. Ṣàánú mi, yé dojú tì mí Odere. Látijọ́ yẹ ti bí mi sáyé ẹ̀ṣẹ̀ mi rí o tí mo fi gbọ́njú, àmọ́ báyìí tí ń ṣẹ̀mẹ̀ tí ń ṣẹlẹ̀ dà mí. Bẹ́ẹ̀ bá mọ ájọ yẹn pamọ́ mi lára ni ẹni ṣe bá orí ni mo ń sún aláì mo láyẹ̀ aláì yí pọ̀tánsì gan wa. Ẹ̀wọ̀ ẹ̀ṣẹ̀ mi ṣẹlẹ̀ dà mí o bí máa kúrò ọ̀tọ̀ yìí. Ó dáa, mo ti gbọ́. Bó bá jẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́rẹ̀ yẹn mo ti gbọ́. Bàbá yìí fẹ́ bá máa ṣe ń jì. Odere, wá change. Odere, mo pẹ́ máa change, ṣé bí kí n change wa náà? Orí mi dákun wá ní o máa fi mí pa òbí lẹ́kún. Ayé ẹjọ́ o, ẹ má fi mí pa àtàn ibi. Ẹ bá mi fẹ́. Ẹ fẹ́ dáadáa. Ẹ bá mi fẹ́. Mo ń fẹ́. Mo ṣe mi báyìí. Wojú mi. Wojú mi. Wojú mi jọ. Ẹ bá mi fẹ́. Ẹ jọ ní. Fẹ́. Má ṣe mi báyìí. Gbogbo ẹ mọ̀ bọ́. Ẹ wo gbọ́dọ̀ mọ bó ṣe ń ṣe. Màmá wo. Màmá ayé mi ọ̀rẹ́ mi. Kí ìṣọwọ́kùnrin yìí bá rọ̀. Wọ́n pa wá o. Màmá kan ṣe pẹ́rọ́pẹ́rọ́ kan ṣe pẹ́rọ́pẹ́. Odidi ọmọ yín ni. Ẹ bá mi mẹ́rọ̀ wọ ẹ bá mi fẹ́rọ̀ sí i. Ẹ jọ̀ọ́ ẹ má sọ mi dòkó ẹ jọ̀ọ́. Ìwọ náà kí ipa ń fà kí Odere lù ẹ̀ pa báyìí. Ìyàwó ó dàbí pé ó ti forúkà gbá ni o. Ayé Odere kò ní dá o. Àṣẹ. Ogun rẹ̀ máa kó Odere. Àṣẹ. Rábàràbà òun náà máa bá kú. Àṣẹ. Ó lè ṣe máa pa yín. Bí ìgbà yẹ gbèjọ́ máa fa yára ẹ̀kọ́. Gbogbo ẹ̀yin ọ̀tá mi yìí ṣépè fún mi yẹn. Iṣẹ́ mi máa gbẹ̀yìn yín kí n mọ̀ ṣe tẹ̀fí rọ̀jò ìpèlè mi lórí tó bá. Odere, ó kò dùn mí ní ìṣẹ́jú kan ṣoṣo báyìí. Mo dẹ̀ mọ̀ pé ọmọ rẹ̀ ò ní dùn ẹ̀ nínú. Mo mọ̀ ó dà tó pàfi ṣe ọmọkùnrin báyìí. Ọmọkùnrin sí mo lù. Yakubu ṣakiti bọ̀bọ̀ àrí wèrè ló bá dé. Ṣé kò bá wèrè dè mọ́ ní àbí wèrè ọmọ náà rè báyìí débi oníranù n kò lù o. Ẹ jọ̀ọ́ àǹtí Odere tèmi ní kẹ́ ẹ wo ẹ ṣàánú mi ẹ má sọ mi dúpọ̀ sàn ọ̀gán ẹ jọ̀ọ́ láṣẹ ìṣègbéyàwó tán kò pẹ́ tèmi ní kẹ́ ẹ wo ẹ jọ̀ọ́ ẹ̀rọ ní kẹ́ bá mi fún báyìí. n kò mọ̀ pé lórí burúkú níyàwó ńlẹ̀ tó ń dẹ̀tọ́ àwọn gbogbo obìnrin káàkiri gbogbo abílé ẹ̀dá bẹ́ẹ̀ bá pé kí n ṣàlàyé màá wí ẹ ṣe. ṣé ẹ rí idiot Yakubu yìí àtẹlẹ́ yìí àti wèrè yìí mustandi lẹ́gbẹ̀ẹ́ mi yìí onírànú re àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó bá ti dá bá obìnrin ṣàṣepọ̀ wọ́n máa mú rìkọ́dà wọ́n bẹ̀rẹ̀ sí ní rìkọ́dà gbogbo ohun yọ̀bá ṣe tàbí kọ́ yà ń fọ́tò tó bá ti wá rí ara wọn wọ́n máa fi gbogbo fọ́tò àti rìkọ́dà yìí wọ́n rìkọ́dì yẹn wọ́n máa fi wọn ra wọn wọ́n máa fi wọn ṣe yẹ̀yẹ̀ wọ́n máa kọrin ṣakiti bọ̀bọ̀. Kò dáa tó. mo wá wò títí mo ṣọ́ sáàfù mo ṣe wọlé tọ̀lé nìyẹn ló bá rò bẹ́ẹ̀ ní kóhùn tí oúnjẹ ẹ̀fà inú ẹ̀ ti dùn níyà bẹ̀rẹ̀ báyìí some minute báyìí ṣé ò dá gbogbo tọwọ́ ẹ̀ lẹ̀ ẹ̀ ń kò mọ̀ pé lórí burúkú ẹ̀ kò lé ló bá pé òun fẹ́ dìde mo pé o lè dìde o mo bá wọ̀ mọ́ra mo dìmú ní bàádì ẹ bá mẹ́rẹ̀ yìí ṣe èmi dẹ̀kẹ̀rẹ̀ kò mọ̀ pé ìyàlá yakú yáyáyáyáyáyáyá òun rẹ̀ mi gbogbo 36 mi yóò ń ṣe jẹ́lẹ̀ ṣé òun wéèrè ó rò bẹ́ẹ̀ ni pé máa yáta wa torí òun yẹn máa ń ṣeré yẹn n kò bá yáta ń bá sùn bọ̀rọ̀ gidi wọ̀ òun rẹ̀ yáta
nígbà yà máa fi dórí ìkẹwàá ó má ta ìyá ní burúkú ó pọ̀ tirẹ̀ ń mo bá ní ọ̀dà má wọ̀rí o mà hẹ́ẹ̀pù ẹ ń bá bọ́ sókè ni mo bẹ̀rẹ̀ sí ní ṣe kínní àwìn yìí ni mo bẹ̀rẹ̀ sí ní jẹ́ fún bí mo jẹ́ jẹ́ fún yóò ń pariwo orí mi ń kọrin ṣé ibi tí àwọn ẹni pé ń ya ṣeré ń dùn mọ́ wèrè ara ẹ ń kò mọ̀ pé irin bẹ́ẹ̀dì rẹ orí ẹ̀ ń gbà báyìí tí mo yẹ fẹ́ mọ̀ mọ́ ọbẹ̀ ní kó ń dùn mọ́ wa bó ṣe jẹ́ èèyàn ń kò ṣe nǹkan kan fún yàtọ̀ sí yẹn nígbà mo wá rí i pé kínní yìí ó ti fẹ́ máa di nǹkan mi mọ̀ mi lọ́wọ́ torí ó ti sọ pé yìí nǹkan òun ó ti ń ṣe bákan mo ṣe yáàfó gànà nìyẹn tèmi fẹ́ ẹsẹ̀ fẹ́ ń ṣẹlẹ̀ rẹ̀. Odere ṣé bí ṣe ló sọ fún mi pé ó máa change Odere ó máa sọ fún mi pé ó ní ìṣolóṣó mọ́ kí ló sún ẹsẹ̀ lẹ́yìn báyìí. iye Odere mo ti change n kò ṣolóṣó mọ́ ẹbí Yakubu ṣé mo gbà kọ́bọ̀ lọ́wọ́ ẹ n kò gbowó lọ́wọ́ ẹ lọ́fẹ̀ẹ́ lì wà mo ṣe fún lọ́fẹ̀ẹ́ lì wà. ó fẹ́ sọ̀rọ̀ o. tèmi ní kẹ́ ìwé ìjọ torí ọlọ́mọ bẹ̀ ìyẹn fún lẹ́rọ̀ ẹ̀rọ nìyẹn fún. ó fẹ́ sọ̀rọ̀ ẹ̀wọ̀n. mo ríra wọ̀ gbákiri gbogbo ohun ìwọ̀n mọ̀ rí. àwọn rẹ̀ lé Yakubu mo fi bílẹ̀ lọ. àwọn ọ̀rẹ́ mi ti lọ mo rógo. mo rí iná tíntìntìn. ìràwọ̀ tíntìntìn. àwòrán ní iná tíntìntìn. ìràwọ̀ tíntìntìn. ẹ̀gbọ́n mi ti ń ṣe Yakubu. iná tíntìntìn. ìyàwó ẹgbà mi kí ni ṣe kí ni ṣe. ẹ má dára yín láàmú ẹlẹ́rọ àmọ́ ẹ lábá wá mílíkì pẹ̀lú mọ́ọ̀tì bẹ́ẹ̀ bá ti fún ààrẹ àbálẹ̀ ẹgbọ́ ṣe rí ń sọ pé ojú òun rí bíláàkì pé òun dẹ̀ ìríràwọ̀ yìí bẹ́ẹ̀ bá tètè wá mílíkì fún gbọ́bẹ̀rẹ̀ yẹn o torí bó bá ti ń lọ rí áńgẹ́lì tó ń lọ rí áńgẹ́lì ẹgbọ́n má lọ jẹ́ pé orin yà máa fi sẹ́nu rẹ̀ àpàdé. ọ̀rọ̀ kan kò ní ṣe torí alábọ̀ mi dákun àní ó máa fi mí pa òbí lẹ́kún ayé ẹjọ́ o ẹ má fi mí pa àtún yìí. Odere. àfi bí kéwì ò rí ara wa àbò máa dé máa rìn wà má béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn báyìí èmi ò ní dáhùn ìtò tí ẹ wà jọ mí lójújù ni pé mi ò mọ rúùlù tẹ gbọ́n gbé yìí ìlú tẹ wà tẹ dẹ̀ tẹ̀dù sí tẹ̀ ń gbé kò yé mi rárá o ẹlòmíín wà tó jẹ́ pé tó bá ń bọ̀ náà kán báyìí orí kan làwọn èèyàn rí wípé ó ní àmọ́ èmi ti rí i pé orí tí mò ń wò yìí orí méjì ló gbèrú àmọ́ torí pé kò ta sí mi kò bá mi ṣe kò dẹ̀ ranjú mọ́ mi jù á máa lọ ti èmi náà máa lọ tèmi ká ló ranjú mọ́ mi àbòjẹ́ kí n mọ̀ wípé òun rí mi pé mo rí òun ni àwọn èèyàn bá ọmọkùnrin méjì ló ní tí ò bàbá lẹ́yìn ẹ̀ báyìí kò sẹ́ni tá a máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ẹlòmíà máa sọ̀rọ̀ ò ní gbọ́n tó ń wí kábọ̀ nítorí àwọn tó ń pè mọ́tò bí ẹni pé wọ́n rà fún ni wọ́n mọ̀ it's going jẹ́ ká lọ kò sí kankan tí mo rí gbọ́nú ẹ̀ tí ò bá wá jẹ́ pé mo ní làákàyè mo ní gọ́ọ̀fìn kò sí bí mo ṣe fẹ́ mọ̀ bí. o ò ní làákàyè. ṣé ìtìkì. o ò lọ́pọlọ kankan ṣé wọ́n rò pé o ní brain ni o ò ní brain kankan ìbàjẹ́ pé wọ́n ní brain ni ṣé bẹ́ẹ̀ mi send address yẹn kí ló tó tẹ̀lé address yẹn kó máa béèrè pé òkè báwo ló ṣe fẹ́ débi tó ń lọ tó fi ń sọnù tó fi ń sọ pé o gbọ́n nǹkan tán sọ. ṣé bàbá ńlá kú bàbá ẹ ṣé inú rédíò lẹ ti gbọ́ pé ọmọ gíga kan tó kọ̀ rẹ tẹ̀sí bàtà mẹ́fà ipò sọnù àbẹ̀ wá mú mi ní tẹlifíṣọ̀n station àbí kí wọ́n pòrúkọ ẹ̀ ṣé bẹ̀lẹ̀ ti wá mú mi wá bí. Jeff máa sọ̀rọ̀ báyìí ṣé mo sọ pé àlàyé yìí first time tó máa ṣèkò lélẹ̀. nà ó. ó try now for the first time ó wá ṣèkò ó dẹ̀ wọnú ilé wa àwọn ọmọ tó ń bí ṣèkò gan wọn sọnù lẹ́kọ̀ọ́ not to not talk of ẹni tó ń bọ̀ látàbúlé man you tried. àwọn ló mọ̀ ó try náà ni. kí ló orúkọ yìí. Táyọ̀. Táyọ̀ gbogbo nǹkan tó ń tà bọ̀nbọ̀nbọ̀nbọ̀nbọ̀n láyé yín mo mọ̀ kí nǹkan wọn máa ta lára yín burúkú bẹ́ẹ̀ ṣe wáyé kò ní ta bọ̀nbọ̀n jóná. ìwọ kan ṣáà máa ṣàmì àdúrà ló ń ṣe fún ẹ o àdúrà ló ń ṣe. ayé yín ò ní jóná ẹ̀yin fúnra yín ò ní pín yín kẹ́ kẹ́ ẹ máa fi Táyọ̀ ọ̀jọ̀gbọ́n síwájú orúkọ yìí olórí burúkú eléyìí tó dúró yìí ọmọ wa ní lábúlé o aṣèrè yìí àwa látọ̀ o àbẹ́rẹ́ bó ṣe ń wọ́ mi tó ń bá mi sọ̀rọ̀ báyìí ṣé mi ò gbìyànjú nínú oró tẹ̀ ń gbé yìí nínú èkó àbíkílẹ̀ porúkọ ẹ̀ ṣé inú oró kọ́ ni mi ìgbìyànjú tó
ẹ̀yin tẹ́ ẹ wá dàgbà ẹ rí bẹ́ẹ̀ ṣe fi làákàyè àgbàlagbà ẹ rí bẹ́ẹ̀ ṣe fi gbé ọ̀rọ̀ òun lè jẹ́ kí ara mi wálẹ̀ wọ̀ káàdì kìí ṣe bẹ́ẹ̀ ni bá mọ̀ nǹkan tí màá fojú eléyìí. ta ló sọ fún ẹ pàgbàlagbà ni ọ̀rẹ́ wa nìyà ó ọ̀rẹ́ mi ni set lèmi àti ẹ̀ kò ń ṣàgbàlagbà lékeni kò ń ṣàgbàlagbà ojú ẹ̀ fọwọ́ orí gbogbo orun funfun tọ́pọ̀ hàgbọ̀n ni. òun kàn kí ìpinnu ni nà ó kàn fi chain loop náà ni. ẹgbẹ́ ìdàgbà. irun funfun lélẹ̀ owó ló ń jẹ bẹ́ẹ̀. owó ló ń jẹ bẹ́ẹ̀. owó ni. bóyá máa ń pè ní ẹ. kì í ṣe pé bóyá ẹ̀wọ̀ ẹ̀ṣẹ̀ kì í ṣe pé bóyá ẹ̀kún lòun ti bí bóyá ẹ ti wá ṣe àgbàlagbà kọrí tó jẹ́ pé gbogbo ibẹ̀ bóyá kíní tó wà lágbọ̀n yín ló wà bẹ̀ kì í ṣe bẹ́ẹ̀. ẹ wo ẹjọ́ ẹ ti fẹ́ pọ̀ jù o ìwọ fún rẹ máa rántí pé iṣẹ́ ló wá ṣe lẹ́kọ̀ọ́ ẹ̀ ń táyọ̀ bó ṣe ń wo yìí ó máa ṣe gbogbo ẹ̀ o àwọn fọkànbalẹ̀ ó máa ṣe eléyìí kẹ̀ lẹ́yìn tó jẹ́ pé ó stubborn gan ṣé bóun ni mo sọ̀rọ̀ ẹ̀ fún ẹ pé ó máa ń nà mí lábúlé. bàbá tó ló máa ń nà ẹ sáré yẹn. òun ni kò sí nǹkan tó dájálẹ̀ tí mo ṣe ń tì torí ẹ̀jẹ̀ gbà lọ́wọ́ ẹ̀ o pẹ́ńsù lásán ordinary pencil tí bá ti ń wọnú school báyìí welcome ni màá jẹ́ gbà kí n tó lọ everyday ló máa ń nà mí ọpẹ́lọpẹ́ Ọlọ́run ni ò jẹ́ kó pa mí. ǹjẹ́ mi wá sọ nǹkan tó fà gangan fún ẹ rí tó fi ń tẹ̀rù ìyà tó jẹ. o sọ nǹkan kan fún mi nǹkan tí mo ṣá mọ̀ náà ni pé pẹ́ńsù ló dájálẹ̀. ọlá pé wá sí Èkó tó dẹ̀ dúró bó ṣe ń tọ́jú mi màá wá jẹ́ kó mọ̀ ìyá ajá ẹ ló ń jẹ. ìyá màmá mi. ìyá ẹ ló kó yà jẹ. kí ni màmá mi ṣe fún ẹ. ó mọ̀ pé ìyá ẹ ti kẹ́ ẹ jù wọ́n má ṣe ẹ bí ẹ̀yìn àmàdàbẹ̀ nípa wàá kọ́ wọn tá a kéré bí àní fún ṣọ̀ bí àti ẹ̀ní jẹ́ nǹkan kan láyé rárá ẹ máa ń kọ́ ẹ nìyẹn ìyá a máa tẹ̀lé wá sí skul a máa mú ẹ káàkiri a máa mú ẹ ìwọ nìkan láṣọ ẹ mọ́ jù aṣọ tó o bá wọlé nìkan ló máa wọ̀ lọ́la wo akọ̀wé tá à ń sọ náà ni wo ìbápò ló tọwọ́ bọ̀ yìí inú ilé ládẹ wà ìgbà tó o ti kéré náà tó o bá ń lọ sí skul bó ṣe máa tọwọ́ òṣìwò orí ní ogun bá kórè wà má ṣàkọ ó dẹ̀ ti mọ ọkọ tó máa dà lọ́jọ́ ayé ẹ̀ ìyá ẹ ló dẹ̀ kọ́ ẹ ìtorí ẹ̀ nínú máa ń bí mi sí ẹ gan-an bí kú lójijì gbígbé kan tiẹ̀ sáré pè wá pé o ti ṣánkú mọ ọmọ mi ẹ̀ lójú bóyá máa ń ṣe mí nìyẹn. pẹ́ńsù tó ń sọ yìí mo ti ń wò pé ìjọ kan márùn-ún mọ́ ẹ lójú òsì. ìgbà tó bá fọ́jú lọ́wọ́ kan ìyá wa máa náwó sójú. ẹ bọ̀ tí wọ́n ti fọ́jú gbà ẹ báwo lè fẹ́ dé kò sí. ìyẹn náà ní kárò. àfi sùúrù lọ́rọ̀ ẹ̀ má dá lóhùn òwe máa ń ṣẹ̀fẹ̀ tiẹ̀ nìyẹn o. wo jẹ́ òun láti jẹ́ kálàyé mọ̀ pé wọn kì í jà lẹ́kọ̀ọ́ àwa máa ń mẹ́kọ̀ọ́ owó lẹ́kọ̀ọ́ ni. owó náà ti mọ̀ ó burú o. òwe á ń bí kí ni mo lè rí. o fẹ́ jẹun. mo ò jẹun ìgbẹ́ ló ń gbẹ̀mí yọ. ok jẹ́ kí n fún ẹ lómi mò ń bọ̀. ẹ fún lómi. ọtí ni kò bá ń kó wájú ọ̀gbọ́n tí wà kó jẹ́ kí n dá nǹkan sáyà. ọtí burúkú lẹ̀ ká dà síkùn òṣì bí gbogbo eré máa lọ. Ládì ó fẹ́ mọtí ó ti ń mọtí gidi. ṣé ẹ lówó ni. ṣe bí brandy wà lè jẹ́ kó mu brandy náà. Táyọ̀ farabalẹ̀ Ládì ó fẹ́ mọtí ìwọ fẹ́ mọtí. bẹ́ẹ̀ ṣé o ti ń mọtí ni kí ló ṣẹlẹ̀. bẹ́ẹ̀ mo ti mú gidi má rò mí lẹ́jọ́ tẹ́ ẹ̀ bá lówó ni kò jẹ́ kí n mọ̀ mi ò mọ iye ọtí tẹ̀ fẹ́ rà kọjá bí ọ̀gbọ́n ọtí o lè fẹ́ kó sórí ibi tí wọ́n bá ń tà 100,000 naira àfi tí n bá sí láàyè mọ̀ wò ó mú lọ sí tọ́jú tọ́jú. Tẹ́lẹ̀ fẹ́ rẹ sí fún wa. màá ṣe yín lálejò gidi dẹ́rù àbáyé kò sí wàhálà bẹ́yìn bọ̀ wá bẹ́yìn o ọ̀rọ̀ yìí wà tí máa báyìí sọ wà mú lọ sí tọ́jú. àti kékeré láti fira wa lẹ̀ abúlé kan náà lèmi àti ẹ̀ ti jọ dàgbà àmọ́ nígbà tí wọ́n fi padà sábúlé wọ́n sọ fún mi pé kò sí níbẹ̀ yẹn mọ́ ipe abúlé mọ́mì ẹ̀ ń bíbá ìlú wa ìyẹn ni mo ṣe wá kéde máa wo mo ti dààmú jìnnà mo ti dààmú káàkiri. báwo lè ṣe ní dààmú ẹni tẹ́ ti fẹ́ láti kékeré ọjọ́ ti pẹ́ ó ga o ẹni tẹ́mi dẹ́ mọ̀ ni mo ti sọ fún yín o. ṣé ẹ̀yin ò mọ Sadia mi àbí àjèjì kan tó wọnú ìlú sí ẹ understand. àkójọ. Gbadé ibo ló dà. Sadia Odere ń ìdúrọ̀sì ara ẹ̀ ló ń bọ̀ rẹ̀ mi fa wàhálà lọ́wọ́ ibẹ̀ tí mo lọ n tẹ̀sí nígbà lẹ́yìn fún. àǹtí màmá rí i. Sadia Odere wàhálà àbí Sadia kò náà. nítorí tó ní gàǹdùgàǹdù àjẹ́ tó lè jà nítorí tó ní gàǹdùgàǹdù àjẹ́ tó lè jà nítorí tó ní gàǹdùgàǹdù. èmi Odere
ló fi ọ̀rọ̀ tèmi sọ̀rọ̀ àdàn torí kò tó ń kó ṣe àwọn ẹyẹ ní mò ń bá ẹ sọ̀rọ̀ màá bójú ẹ jẹ́ o màá bá ẹ jẹ́ màá bójú ẹ jẹ́ o. Odere ẹ má yẹ kọ́rọ̀ ìdéṣu Odere mò ń bẹ̀ látàárọ̀ ní sùúrù Odere. èṣù yẹn gọ́gọ́ ni mo fẹ́ a pé èṣù yẹn gọ́gọ́ ṣé wàá sọ pé ojú ẹ fọ́ ní olórí burúkú yìí mú sàrí wọlé tó ń kọ́ fún tó ń là fún tó ń là gbogbo gí ẹ̀ ṣé òun kò mọ̀ pé ó máa doyún nígbà yẹn ọ̀rọ̀ rẹ ní pé o lè ṣe o lè mú jẹ gbé ọ̀rọ̀ rẹ ní gbèsè rí kò nẹni lẹ́yìn ó ní torí wọn pé ajá ìbá lẹ́yìn àápọ̀ bọ ṣẹ̀rí ní mi lẹ́yìn wò ní ìbá máa bá tiẹ̀ jẹ́ tán tí mo mú ẹ tí mo nù ẹ tí mo bú ẹ tí mo nù ẹ tó dákú líyọ abájọmílẹ̀ lórí tó tají n kò wà ní fẹ́ jẹ̀bi ìjọba n kò ní fẹ́ tèkì lọ ní àtọwọ́ mi màá wá mú èdè tẹ̀sán ní ìbá mú èdè tẹ̀sán tán màá sin èdè bèbè eku màá sin èdè bèbè sẹ́ẹ̀rì kí n tó padà lẹ́yìn ẹ. ó lórí burúkú ni líyọ bá mú èdè station wò wá tírí wà jẹ́ku ṣó tún ẹ ṣó rántí pé mo mú sẹ́ẹ̀rì wá síbí mo wá bẹ̀ pé kó gbóyún yẹn lérò kó má jẹ́ kí Òdèrè gbọ́ ìwọ rí fíìs ó sọ pé rárá Òdèrè tí wàá gbọ́ báyìí ṣó ń gbọ́ wà á wá nù ẹ̀ á ti ṣe ilẹ̀ sìn á wá tírìtì ẹ láìkí góòtì á wá tírìtì fọ́kọ̀pù ẹlẹ́sẹ̀yìn wàá gbà àbí kó dé station lè nì máa bẹ́ẹ̀ fà. tá à ń jẹ́ Òdèrè kò ní ta fódèrè àbórí ẹ burú náà Òdèrè kẹ̀ ní abúlé wa lẹ́búlé wa òkò rọ́bà òun la fi ń pòdèrè máa pa Emmanuel flat abọ́ndí ẹ̀kẹ́ ó jẹ́ sọ fún un kó mọ orí èèyàn tí mo jẹ́ gbogbo òṣèlú máa ń kíyè kiri lábúlé yìí tó wọn máa ń na ogbó wọn èmi kú mo kọjá wọn o èèyàn ṣáà wọn kí ni wọn máa ń na bẹ́ẹ̀ kí wọ́n máa ń na bó ṣe wù ẹ́ kiri èmi ń ṣọ́kùn tó ẹ́ tó ẹ́ o máa lù ẹ́ wà má béèrè pé what is my name where am I from what am I doing abọ́nṣẹ́ ọ̀ndí ẹ̀kẹ́. oúnjẹ bó fẹ́ fi mí kọ̀rọ̀ sọ ó fẹ́ jẹ́ kí òpònú ìwálẹ̀ yí òun yẹn ó fẹ́ jẹ́ kó mọ̀ pé òun jọba abì kan ó kò mọ̀ pé bí ó wà yìí pé fún ẹni ẹ ó jẹ́ nǹkan kan ó dà ó mo gbéhùn ọmọ ọ̀jẹ̀dẹ́ ó gbéhùn ọmọ ọ̀jẹ̀dẹ́ eré rè ìjà rè ó yá mú kan. ìjà bíi ibo ọ̀rẹ́ eré ni o mú o. ìjà òun mi jà mo fẹ́ jà báyìí. ó gbóhùn máa jà. ìtọ́lọ́ tóbi gbàdúgbàdú àjẹ́ kò lè jà ìtọ́lọ́ tóbi gbàdúgbàdú àjẹ́ kò lè jà. máa wọ èdè tẹsán ọmọ ìdá tẹsán Sadia kini bí ọkọ pè mí lápèkẹ́ lọ́wọ́ yìí mo wà yìí n kò ní dá lóhùn pé kí n má mú dé tẹsán yẹn kóyàn fọlọ́hún bẹ̀ mí n kò ní gbọ́ Àríkẹ́ n kò má dẹ̀ dá ẹ mọ̀ mọ́ òun ló dàbí ọmọ Amẹ́ríkà yìí. yes ma ẹ kọjọ mẹ́ta ma ẹ dẹ̀ kú tọ́jú ọ̀rẹ́ mi ẹ kú tọ́jú. ọ̀rẹ́ rẹ kò change o dédé ìwà yòówù lábúlé òun rò tún continue nígbà tó dàgbà o. mọ́mí ẹ ní láti sọ fún mi èmi gan-an rí in fact condition tí mo bá káṣá máa dákẹ́ ni I'm serious ẹ ń try o mọ́mí. èrò kan yóò sọ sí mi lọ́kàn bí mo ṣe rí ẹ̀ yìí òun ni wípé bóyá tó o bá dẹ́kun tó bá bá mi ríṣẹ́ pẹ́pẹ́pẹ́ tó lè máa fọwọ́ pa bóyá tó bá bá mi mú kúrò lágbègbè yìí tó tún darapọ̀ mọ́ wọn lágbègbè ibòmí bóyá wà rẹ̀ à change. ẹ kú létè rẹ ẹ̀yin kọ́ rẹ̀ ń pe Sadia lẹ́ẹ̀kan yìí ìyá Sadia gan kò rántí pé òun sọ Sadia lọ mọ́ kí ẹ fẹ́ kí n ṣe fún yín. Sadia so òun jà láti sọ pé o rántí fèsì mi mọ́ o ò dá mi mọ̀ mọ́. ẹ lè rántí. mo ti rántí. àwọn kan ní ara wọn kọ́pà yìí wá láti. kọ́pà kan kọ́búrà ni. o rántí fèsì mi Àríkẹ́ kájọ ṣe kékeré lábúlé apẹtẹ. Sadia Àríkẹ́ mo wà bí o ibi ló wà ibo ló dà. Mo kàn ní pé kí n wá sọ fún ẹni pé tó bá máa fi dìwò yí ọ̀la mo lọ sẹ́kọ̀ọ́ èkó kẹ̀ ṣé ò lọ ṣọlúdé ni. Ọlídé yẹn náà wà àmọ́ ṣá wọ́n pé ìgbà bá máa fi wọlé iléèwé padà
mi ní lè padà wá sábúlé mọ́ wọ́n máa bá mi wálé ìwé mi sọ̀rọ̀. ṣé lè kí ọ wá ń bèbà yóò dákọ́ yìí. rárá kì í ṣe yẹn wọ́n kàn pé àwọn kò fẹ́ jẹ́ kí n yọ ọmọ burúkú bíi tiẹ̀. mi ìgbọ̀ kọ́ mi ègé ni. nǹkan ìyá mi wí nìyẹn o. ó tẹ̀ ti da àṣepọ̀ ojú ayé tí mọ́mí rẹ̀ máa ń ṣe tí wọ́n láìkì mi tí wọ́n máa ń fẹ̀yìn sí mi tèmi náà jẹ́ ń fẹ̀yìn sí wọn àṣepọ̀ ojú ayé lásán ni kò jẹun mi kí n rúdù sí wọn o mo jẹ́ láìkì mọ́mí rẹ̀ gan. ó ní bínú ni ọ̀rẹ́ mi àmọ́ ṣá nǹkan tó kò ṣe kókó jù ń bẹ ni wípé mo máa mísì ẹ pọ̀ ọ̀rẹ́ mi. èmi náà máa mísì rẹ̀ torí pé dédé ran àwọn òbí ló ti ní kí wọn mọ wọn má bàa rìn mọ́. àmọ́ ṣá lákòókò ìyàwó ẹ̀ mọ́ afẹ́fẹ́ àkókò ìṣèlérí ẹ pé ìgbàkigbà yìí mo bá ti rọ̀nà àti sá padà máa wá tàbí tèmi náà bá ti tójú bọ́ máa rí pé mo wá ẹ̀kan. ò ń ṣe ìlérí o. màá mú ṣẹ. iṣẹ́ ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mi máa mísì ẹ gan. láyé lọ mi ò kí ń ṣe láì Àríkẹ́ lórúkọ mi Àríkẹ́. mo pé irọ́ wà. Oh, you mean it is a lie? It is a yẹn kò rántí fi sí. báyìí sí irọ́ wà ló wá jókòó tó dìde kó kí friend yẹ jọ dídé jẹrẹ kó ọgà mi. Àríkẹ́. Sadia. àwọn òdèrè ni kò pé òdèrè ló rè ní òdèrè lọ́mọ. ó dá òdèrè. ká má pààrọ̀ o ká má pààrọ̀ rárá o ti wá fáyín gan o ti dùn bàjẹ́. Thank you, you're not looking bad. You're not looking bad. má gbẹ̀yìn wá. èmi ìjà lábúlé yìí èsì nọ́mbà 1 èmi wà èsì ọmọbìnrin kan yìí dákọ́ mi èmi gbogbo arábúlé ń wá rírì fún wọ́n pé òdèrè lọ́tún òdèrè lọ́sì ọmọ yìí dùn jù lábúlé yìí ìwọ nìkan lẹ́nu ẹ lákọ̀ọ́kọ́ máa kọ́kọ́ gbọ́ pé o máa pé Mohbad o ṣe máa pé Mohbad. nǹkan tí mo sọ kọ́ nìyẹn nǹkan tí mo sọ ni wípé ìwọ gan ò bàjẹ́ lọ́mọbìnrin. òdèrè ṣorí pé mo mú lè rí mi ṣe mo sọ fún ẹgbàá pé mo máa padà wá mo dẹ̀ ní ìṣọ́ pé mo wọ́ ẹ rí. wá mi ó dẹ̀ rí mi àmọ́ mo yẹ rí mi orí pé mo dúró dédé. ó dà kíyàn máa múra rẹ o n kò mọ̀ pé ó máa wá lónìí. ok òdèrè ṣé mo pé ajọ máa padà sẹ́kọ̀ọ́ níṣà. Èkó yóò dèrè Èkó. ọ̀rọ̀ kan kò ní ṣe lórí alábàáhùn orí mi dákun àní ó máa fi mí pa òbí lẹ́kún ayé ẹjọ́ o ẹ má fi mí pa àtún yìí. Òdèrè Òdèrè Sadia Odere ẹnlẹ. ẹ káàbọ̀ ẹ pè é. ẹ ṣé o ọlọ́run ò ní fún gbẹgbẹ yìí náà ẹ ṣé mo dúpẹ́ o. ẹ pẹ̀lẹ́ ẹ káàbọ̀ ẹ ǹlẹ́ ẹ ra ẹ ṣé. àlàáfíà lè dé. àdúpẹ́ wọ́n pé ká máa kí yín ẹ ṣé o. ó dà pé ọ̀rẹ́ yín sọ pé Sadia lórúkọ yín. ẹ jẹ́ ká fìyẹn lẹ̀ òdèrè dòdò mi ọlátùtù omidan onílàǹbàkúdà ó gé bọ̀rọ̀ kìíní ìlú èmi iye ń wọṣọ aláràǹbarà àmọ́ àpèkẹ́rẹ́ oríkì ìyá mi máa ń pè mí. ẹ̀dùn náà àti ṣẹ́yìn náà lẹ́ ń jẹ́ gbogbo orúkọ tẹ kà sílẹ̀ yìí. mo ṣọtí kọ́tà ẹwà gan. ṣẹ́rí wọ́n ti sọ tẹ́lẹ̀ pé ẹ̀fọ́ ni bẹ́ẹ̀mi gan tó ṣe wá ń wò yín lẹ́nu mo rí i pé ẹ rí lè fọ́ ní gan ni. ó ti hàn bẹ́ẹ̀ ìwọ náà wò múra wọn náà mo láti fọ́ ní ìpẹ̀lẹ̀ káwọ̀ mo ti rí i pé ẹ múra mu gan èyí tí ẹ bá mi máa kọ́ àwọn girls mi bọ́n ṣe ń múra. what a fẹ́ fọ̀. yes what a fẹ́ fọ̀ ṣẹ́yìn náà ti gbọ́. ṣẹ́rí èmi ò ní problem pẹ̀lú yín rárá torí pé olúwa ló nílẹ̀ àti ẹ̀kún ẹ̀
so ibi tó bá wù yín lẹ̀lẹ̀ yan sí àmọ́ tèmi ni pé rules and regulations mi ẹ̀ láti follow ẹ̀ nǹkan tí mo bá fẹ́ ni má bá mi fẹ́ wọ́n máa ń sọ pé mo burú gan àmọ́ mi ò burú tí yóò bá tọ́ mi ibi tí n bá fi yín sí ni kẹ́ jókòó sí ó tán kò jù bẹ́ẹ̀ lọ. ọmọ gidi lòun náà ní ti ọmọ gidi gan ẹ láti bẹ̀rẹ̀ sí ń kọ́ ṣé ọ̀nà wa kọ́ afọ́ṣọ́ ní ọ̀dọ̀ iṣẹ́ ńlá ń ṣe fún wa ṣe a ṣe máa wọlé. kí gbàgbé fẹ́ sọ̀rọ̀ ní ṣójà rẹ̀ ní ṣó báyìí. Nikki wá ṣàárẹ̀ gbogbo ni o. inú yàrá mi o. kẹfẹ́ sàrà yín lọ. inú yàrá mi o. she is your best friend. she is your best friend o. iṣẹ́ ńlá lè lè tẹ̀ kí gbé wa fún un. iṣẹ́ ní contribution wẹ̀lẹ̀ tó tó. ọjọ́ òní náà blend lè tán. ó tún wá ń ṣe bẹ́ẹ̀. local champion gidi ni o. abẹ́rẹ́ bá tẹ̀sẹ̀ mi. ọmọ látọrọ ìjọ̀gbọ̀n ló wọlé tán wá òdèrè orí máa ṣọ́ ẹ kọ́ má tààrọ̀ bàálù ẹ òdèrè ọlọ́run fẹ́ kó má jèrè ìwà ẹ bó bá bímọ kó má má bí fi ìwà jọ òdèrè ẹni bá rí ẹ tí ó sàmọ́ wá jẹ kálálẹ̀. ẹni mọ òkó ẹni kò mọ wọ́n bá lọ jíwó. hello. ẹ pariwo òdèrè. ṣé o gbọ́ bí mo ṣe ń ṣe báyìí ni. ẹ̀ ń bá mi wí. èmi kò mọ mo rò pé ní ẹ̀ ń bá sọ̀rọ̀ lórí agore ẹ̀ ń bá sọ̀rọ̀ rẹ̀ ṣe báyìí. òun láti learn sign pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe yìí. wàá wọ̀ tún wàá wò sí bí èèyàn kan ń bọ̀ bí èèyàn kan ń wẹ̀ bí àwọn nǹkan tó ń ṣe lọ́wọ́. wọ́n máa wọnú bíbà ìwádìí tí máa wò left right pẹ̀lú ojú ẹ̀. ṣé wọn pé bó ṣe ń tẹ bíbà ó máa delete gbogbo nǹkan tó ti ń kọ látẹ̀kan ni. mo fẹ́ ni kò tẹ bẹ̀yẹn ni má tẹ bíbà yìí. èmi kò mọ̀ pé báyìí ẹ má bínú kẹ́ ẹ pé n kí n tẹ̀. I'm happy to take you. You will help me in the kitchen, please. Jojo pé. Kí ṣe èèyàn máa ń bí fún báyìí torí Ọlọ́run. Ṣé o kì í ṣe tẹ́lẹ̀ kó tó dé báyìí? Ó dẹ̀ mọ̀ pé ó ń train lọ́wọ́, ó wá ní kó bẹ ṣiṣẹ́, ìwọ ló kàn lé ní ìwọ ló máa ṣe. Torí pé àwọn òbí okú ẹ̀ ti jáde ń sìn, eléyìí wà ìgbà ó ti ń tẹ lára, go there and do it. Lọ ṣiṣẹ́ fún wa. Àwọn bíbí ìwà pàdé wà láyé ọ̀rẹ́ mi kí ló ṣe ó ti tó ìwé ni wà lẹ́rìí ó ṣí kí ló pàdé kékeré terrible thing kí ló ṣe kí ló kúta rẹ̀ ṣe ó tún mi ò ní. ẹ̀yin náà ẹ̀fẹ̀ nílẹ̀ kẹ́ ṣàlàyé kí ló mú yín jáde. màmá tẹ bá gbọ́ nǹkan tó ń pa ara rẹ̀ yín kó máa bá wa rẹ́rìn. kí ni ẹ rí pé ó yára ni. èmi náà fẹ́ sọ bẹ́ẹ̀. ṣe rí àwọn gáìsì gbé wa jáde lẹ́yìn ẹ lè believe tó tó gbé wa lọ hòtẹ́ẹ̀lì tó ní dùn bed box. hòtẹ́ẹ̀lì ò ní dùn láyé tá a wà yìí Ọlọ́run mi ò believe ẹ. But don't let's get it twisted àwọn guys yẹn wà lóde jù bẹ́ẹ̀ yẹn lọ́nà bí àwọn mọ̀ pé ìdùn wà ń bẹ̀. ok ẹ kà agree pé wọn ò mọ̀ pọ̀ ìdùn wà ń bẹ̀ kí ló wá bá dé bá lè ṣe kúrò ń bẹ̀. Rose ni master game planner. ẹ jẹ́rìí mi èmi ọmọ ọlọ́mọ èmi tó jẹ́ pé mo ti máa ro 2+1 báyìí mo ti mọ̀ pé 3 ló jẹ́ mo kí fóònù mọ́lẹ̀ kíákíá ni tí mo ní hello ẹ̀gbọ́n ohun sí mi sí kẹ̀ kí ló ṣe wọ́n hospital wo ló wà mo ti bẹ̀rẹ̀ sí ní ké ayé mi o kí ni wọ́n lọ sí lọ fún wọn báyìí kí ló ti ṣe báyìí fún wọn yé kí ni kò kí mo ṣe já fún mi nìyẹn o ní máa ní kí ló ṣẹlẹ̀ mo bá ṣàlàyé fún wọn bó ṣe ní yáyá ká máa lọ wọ́n tún tọwọ́ sínú pọ́ọ̀sì wọn fún wa ní 20,000 naira pé ká fi gbé cab bá ṣe escape nìyẹn o. ètò ti mú fún wọn náà ìmọ̀ṣẹ́ yìí wọ́n tún fi yín 20k ṣọ́ọ̀tì ẹ lọ́ọ́ fi yẹn tọ́jú ara yín. ọ̀rẹ́ mi ìkọ̀ àwọn fọlọ́pẹ́ bá yẹ wá jẹ́ ìdú. ó dàtà ìdú ò bá jẹ wọ́n bàjẹ́. ọlọ́run ò ṣe o pẹ̀lú gbogbo skin kọ́kọ́ bàjẹ́ just like that. ẹ ní láti retí àwọn ọ̀ṣẹ̀ láì lójọ́ láti wípé àti ẹ̀wà kúrò sílẹ̀ àṣẹ CEO of Dangote Group wọn kò jẹ́ ìgbésí. No, I don't know. ọmọ bọ́dì kò wá bẹ́ẹ̀. kẹ́ ẹ bá wí nínú gbogbo yín bẹ́ẹ̀ ṣe wà yìí ta ló fà ètò mi nínú gbogbo yín ẹ jẹ́ ká dà á lẹ́ẹ̀ka tún sà ta ni. bàbá yìí máa bẹ̀rẹ̀ ẹyọ nìyẹn. bàbá drago àìtẹ̀ wà ń bẹ̀ ó yẹ kẹ́ mọ̀ kọ́ra náà rí nǹkan tá a fẹ́ lò lára ẹ̀ àbí náà. Anyway, body ẹ̀ wà ń bẹ̀ ṣá ó try.
má jẹ́ kí n tó ẹ jẹ èmi lọ fúnra mi mọ̀ wọ́n sọ pé bí èèyàn bá ṣe dúró nínú fọ́tò ló ṣe máa bá rẹ̀ irọ́ ni wọ́n ti tírìtì èmi jọ ṣé bójú mi èmi gbọ́ngàn ọwọ́ kan mi ò fa ètò yìí wọ́n mú eré. bọ̀bọ̀ editor yẹn try gan ni I'm telling you. idiot ni bọ̀bọ̀ yẹn o tó bá treat èèyàn tó bá èèyàn dáre èèyàn mọ́ o try. wọ́n yẹn mọ̀ ṣe. dojo tari Ṣándìrì. Ṣándìrì mo mọ̀ dáadáa Ṣándìrì future partner mi rèé kò sí bó ṣe lè wù kó jẹ́ pé máa padà fẹ́yàwó sínú ilé mi pé mi náà máa dẹni tó máa níyàwó láyé ọmọ tí màá fẹ́ rí. o tún ti rẹ́ni tó mọ̀ ọ́n bẹ̀rẹ̀ àbí o ti rẹ́ni tó like. kì í ṣe pé mo like ẹ̀ mo mele dáadáa ni ìyàwó mi gangan. bàbá gbọ́wọ́ jàre kí ló ń jẹ́ ìyàwó ẹ̀ kankan lélẹ̀. kí lè jọ Ṣándì tó ń gbé ní village ni aṣọ òrí nǹkan tó kọ síbẹ̀ ni Ẹniọlá adé dọ̀dọ̀ kan lọ́kọ̀ yìí ni. kí ló sọ ta ló ń jẹ́ ní dọ̀dọ̀. ṣé kì í mọ tí mò ń wí ni kí ló mò ń wí kí lè mọ. Ẹniọlá ó ní Ṣándì gbọ́dọ̀ ti papọ̀. ṣùgbọ́n tó mẹ́lẹ̀ ṣe jẹ́ kí biggest baby fan. wo tọrọ tí tèmi sọ tí ò bá yé wọn mo rò pé ọ̀rọ̀ tèmi ayé wọn nìkan tó máa mọ̀ mi mo ní Ṣándìrè ṣé máa dé Ṣándì mọ̀ tó dàbí kí gbogbo eléyìí yà máa bá yíyà máa wọ́n wẹ̀rẹ̀ mọ́ yín lọ́wọ́ kí gbogbo eléyìí yà mo ní mo dé Ṣándì mọ̀. ṣé wọn náà gọ̀ọ́dù wọn náà ti wò ó wò ṣé ọmọ ilé ìjọ tó ọmọ tó lè wà ní village ni. kí ni mo sọ kí ló ń wí yà. ṣé ẹni dọ̀dọ̀ náà wọ́n ṣe. ṣé àmọ́ bóyá ń lọ náà o àwọn tó rí bẹ́ẹ̀ ò ṣe smellos ṣe understand. àbúrò mi àbúrò yàwó máa fọ́ọ̀kì nígbà yẹn lórí àbúrò ṣe é. ó ṣẹlẹ̀. máa fi láptọ̀pù ìmọ̀ràn rún sí wẹ́wẹ́ máa kọ́ wá wọn méjì sórí ọ̀nà méjèèjì ojú ẹ̀ 11 àwọn àlọ́tọ̀ọ̀tọ̀ ni mo rò pé ó ń ṣí èrè orí ẹ̀ burúkú gbádùn kókó kórè burúkú lọ wọ́n yẹn máa tó wà ní ìyàrá ìfúnlẹ̀ bá mi sọ. ẹ ó lè fún ló fẹ́ báyìí kí ló fẹ́. kí ló máa ń ṣe ẹ náà nígbà tí pákéjì ọtí pàṣọ sí ẹ lọ́rùn owó ló rẹ́ẹ̀dì láti máa pèrè gan ló máa ń bọ̀ nìkan kí ló máa ṣe ẹ náà ó máa ṣe gbogbo ìwà náà. ṣé o jà wèrè. tani táwọn yà wèrè. sẹ́mi ló bá bẹ́ẹ̀ ẹni kò má dán ọ̀pẹ̀lẹ́ mi o. ó farabalẹ̀ náà. we talking money is talking nonsense. Ladi má jẹ́ kí n blame ara mi pọ̀ wá ní torí Ọlọ́run ẹ̀yin guys ẹ tẹ̀lé mi lọ ẹ bá mi rí nǹkan tí mò ń rí ẹ wo kí ọ̀tá àwọn wo yìí ẹ wo profile ọmọ yìí ẹ wo set tó wà yẹn ẹ reason pẹ̀lú mi. ọmọ tí wọn wọ ìyá ọmọ lọ́wọ́ ni wọn. wàá gbà yìí. irú set àwọn tó wà pẹ̀lú. so nǹkan tí mo ní pẹ́ jẹ́ ká kàn bá ọmọ yìí sọ̀rọ̀ o kábàtà jẹ́ ká gbọ́ nǹkan tó bá sọ̀rọ̀. Ladi ṣe sùúrù. What's up? What's up, baby? lórí burúkú rẹ má pè bébì a ṣe èrè kó kàn ní Ṣándì bá mi tẹ̀ síbẹ̀ má má pe ìyàwó mi ní bébì ara bàjẹ́ òṣì. máa ṣe nǹkan tó ń ṣe àlàyé sinẹ́ farabalẹ̀ sinẹ́ náà. máa ṣe nǹkan tó ń ṣe. ọmọ ìfúnwalé sì ṣá. sọ̀rọ̀ sọ̀rọ̀. ẹ má béèrè pé bolo wà ẹ kàn máa bí pé bolo wà ìjọ. ibo ni ta ni wà. ojú wà. wọ́n kì í fi ìyẹn lọ́rọ̀ yìí ìyẹn wà báwo. mama náwó sí mi bẹ́ẹ̀ mama náwó sí mi bẹ́ẹ̀ mọ́ mo ti mọ èdè irun funfun ló kọ̀kọ̀ wá gbọ̀n èmi ló ṣe báyìí sí irú àwọn ọmọ yìí èmi ni irú àwọn ọmọ ìjà wèrè ṣé mi mọ tí mò ń wí ni mo ní Ṣándìrè. ó ti ta ó sọ̀rọ̀ ó ti ta sí ó ti ta. ó sì farabalẹ̀ wọ́n kàn farabalẹ̀ lórí sí tún wọn bá sọ̀rọ̀ àwọn òbí wọn ṣe. Ṣándì lọ́mọ olówó. Fẹ́mi máa. Hello. Ẹniọlá báwo ni? Ó wà okay, wọ́n kọ́. Ó ga ó ti ẹ̀ pè mí. Nǹkan tí mò ń béèrè lọ́wọ́ ẹ látijọ́ yìí. Ẹ kí ni túmọ̀ adé dot yẹn? Ṣé dandan ni kò mọ orúkọ bàbá mi ni? Ẹniọlá ó ní láti sọ orúkọ bàbá ẹ fún mi náà. Ṣé mo máa date ọmọ sẹ́yìn kí n má mọ orúkọ bàbá ẹ? Ìwọ ṣáà mọ orúkọ bàbá tèmi. Mo ní reason tí mo ṣe forúkọ bàbá mi síbẹ̀ torí mi ò fẹ́ káwọn èèyàn máa fi òpin mo ní ìgbéraga. Lọ́dà mo ti gbọ́ dot tó rí níbẹ̀ yẹn tí mo fi AAC Ẹniọlá Mike Adenuga. Kíni Ẹniọlá mi gbọ́ nǹkan tó sọ come again. Yes, the same Mike Adenuga. Èmi ni third born wọn. Ó ga ọ́ kó sí big deal bẹ́ẹ̀ náà. Ok kí ló máa ṣẹlẹ̀ báyìí ṣé o fi pé tí dáàdì bá mètè mi
ṣé wọn ò ní máa fún sọmọ pé ọmọ Dangote lẹ́lẹ́bẹ̀ yẹn ṣé wọn ò ní máa rò bẹ́ẹ̀. má wọrí tá a bá ti ríra máa sọ gbogbo yẹn fún ẹ. ok baby ìgbà ló máa ríra báyìí. a máa ríra láìpẹ́ definitely love you. okay I can't wait to see you because I love you so much. wàá ṣe é máa ṣọ́ ìyàwó ìdílé yìí. kí ló ti yé ẹ tẹbí mi sọ fún ẹ èmi sọ fún ẹ pé kí n tó search kí n tó sọ pé òun ni kó máa bọ̀ ládìí òní bad luck ó kó oríire ràn wá ṣó oríire àti lówó náà ọ̀ṣẹ̀rẹ̀ pàdé mi. ọmọ nínú gàpá. ẹwọ ẹgbẹ́ gbáriwo mo fẹ́ rọmọ yìí. ọmọ Mike Adéyìnká la sọ̀rọ̀ báyìí. ó gẹ́ẹ̀tẹ̀ ọlọ́run. pẹ̀tọ́ ṣó mọ̀ pé ọmọ ẹ ti ń sọ ń sìn pé a máa ríra very soon. bẹ́ẹ̀ náà wọ́n. báwo la ṣe fẹ́ ṣe tí Ládì òṣèré fọ́ńbù ẹ máa fẹ́ mi ìtara wọn. because the way tí mo ṣe sọ̀rọ̀ ẹ̀ náà ní Ládì láti máa sọ̀rọ̀ bẹ́ẹ̀. o ò ní sórí burúkú àtijọ́ tí mo ti dé ó ní mo ti mọ̀ pé àpọ́nlé wà lára ẹjọ́ lórí burúkú tí yẹ ẹ fẹ́ bá yẹ ẹ̀jẹ̀ pẹ̀ lákọ yìí dọ̀tún ọlọ́run báwo ló ṣe máa bá mi arrange báwo ló ṣe máa arrange tèmi àtọmọ ẹ̀ máa ríra jọ mi ò lè wé ètìkémi àtọmọ ìṣàrà wa jẹ ṣé tó ṣe fẹ́ máa bá sọ̀rọ̀ lélẹ̀ báwo ni mo ṣe máa sọ̀rọ̀. ṣé Dangote wà látẹ̀gbà ni. wo bí Dangote ò bá wá látẹ̀gbà gbogbo tó bá ní kí n sọ ni màá sọ ẹnu ká mi. ẹnu ká wọ ok sọ pé I love you baby. I love you baby. I love you baby. Tayo listen èmi mọ Ládì dáadáa Ládì máa tẹ̀lé wa nù géèmì nǹkan tá a bá ti fẹ́ Ládì máa fún wa torí tá a bá dé orí bridge a máa cross wọ́n gbàgbé ń pa ẹ̀. Ládì gbọ́dọ̀ mẹ́sàn. n kò lè mẹ́sàn ọ́ èmi mọ̀. tí mi ò bá pè dáadáa wà ní kí n tún pè ní I love you baby. kò dé sí nǹkan kan tó wà ní òyìnbó kí ló ń special nínú òyìnbó àwọn lecturer tá à ń sọ yìí náà ṣe mọ́ òyìnbó yìí náà wọ́n kọ́ wọn náà ni àbí go there sit down there don't stand up I want you I love you as in what's up is there like. ó ti tó ó ti tó. Ládì má sọ nǹkan tábà ní kò sí lè ṣe sùúrù náà. sista ṣe dẹ̀ rí pé level tẹ̀ ń gbé Òdèrè lọ ṣé kò ti high jù ti pọ̀ jù ó. ó dà pé nǹkan kan yé yín ẹ mọ̀ pé ẹgbẹ́ ìyẹlẹyẹ ń bọ̀ tọ̀ ṣé ìta bá lọ ń sọ fún bọ̀bọ̀ yẹn pé àjẹ́ nǹkan kan ló máa wà gbé nobody ni bọ̀ nísìnyí láti jọ wà lórí level kan náà òun ní ọmọ Dangote lòun èmi sọ pé ọmọ Adéyìnká ni expect ti dé nìyẹn ẹ gbàgbé. sis kò ń ṣe irú eléyìí tó jókòó yìí o kò ń ṣe irú ilé máa fi wí ọmọ Michael Adéyìnká ó kéré sí gan o èmi máa sọ̀rọ̀ nípa asset ẹ̀ mà ní kó má lọ di pé àṣírí máa tú o. ìwọ ò ṣe fi yẹn sílẹ̀ ẹ̀ẹ̀kan péré báyìí ló máa pàdé lẹ́yìn yẹn fóònù ni máa ti parí gbogbo iṣẹ́ yẹn nǹkan tí wọ́n kọ́ fi bẹ̀rẹ̀ fún ni $1 million màá jẹ́ kó yí pé mo fẹ́ fi kún business ni òun náà dẹ̀ ti mọ̀ pé àwọn olówó lélẹ̀ ìbí yóò kàn fẹ́ test òun ni ó máa fún wa jù bẹ́ẹ̀ lọ bí tá a máa ti bẹ̀rẹ̀ nìyẹn. ṣé ẹ̀ mọ̀ mi mọ́ ni mi láǹtí ọ̀dẹ̀ àbí màmá nìyẹn kò sí wàhálà ẹrú jẹ̀ ti kọ́kọ́ bá mi ìrònú lọ sí gbogbo nǹkan tẹ̀ ń sọ yẹn náà bò ilé tó wà kọlà sóhun yìí. o lo ti gbọ́ yẹn o so a better kò change tongue ẹ̀ gbogbo èdè òṣì tó máa lọ́sọ̀ àwọn èdè olú yìí a better kò change ẹ̀ o ṣe ti gbọ́ kò wá àkókò fífọ gbogbo àwọn ẹ̀ kò change kò fọ gbogbo tongue ẹ̀ kí gbogbo ẹ̀ change padà sí ọmọ Èkó ṣe ti gbọ́ àwọn olówó ló fẹ́ bá dì o. mama de mama ní sísọ ọdẹ àwọn báwo wọn ti ṣá. mo ti mọ̀. Gudu mọ̀rùn. Ṣé gúdúgúdú ló fẹ́ sọ ni? No, kàsàkàsà ló fẹ́ sọ. Bàbá késekése. Ó gé o. Ó dà kí ló fẹ́ sọ gan? Ṣé ẹ mọ̀ pé bẹ́ẹ̀mi ṣe mọ̀ tẹ́lẹ̀ òun ni gudu mọ̀rìn àmọ́ nígbà yẹn wá pé gudu mọ̀rìn wà òun rè fa ètí n kò mọ̀ torí owó lèmi mọ̀ ní mọ́nì. Ok, má wọrí gbé papọ̀. Gudu mọ́nì. Jọ nítorí Ọlọ́run ṣé bó sọ pé lọ sí primary school ni. mo lọ secondary gan. ó dá mi lójú pé o ò mọ anything even let my people go wọn fi ẹ ṣe nígbà tó wà ní primary school tó fẹ́ wọ secondary school olódò gbà ló máa jẹ́ nǹkan tá à ń kọ ẹ̀ yìí nǹkan tó mọ primary 2 máa sọ ni good morning good afternoon good evening simple no more. See, it's primary 2. Ẹ sọ pé kí ni ká tẹ̀.
mo kàn ní pákéjì ẹ̀ ni. Mo máa mọ̀wé gan nígbà yìí mo wà ní sẹ́kọ́ndírì yìí. Àríkẹ́ gan lè jẹ́rìí sí iléèwé kan náà lájọ lọ. Nígbà yìí kò yé mi mọ́ ni mo drop out. Ẹjọ́ lọ school. Ń gbọ́ ẹjọ́ lọ sí secondary school ni. Ẹjọ́ àbọ̀ tó sọ pé drop out lọ. Ó ń láti jẹ́ bẹ̀. Ìrẹ́ méjì gbọ́dọ̀ lọ sí ibi kan náà. Kí ló mú ẹ? Ẹsẹ̀ rẹ̀ ń tà mí. Ó yá ẹ̀rìn kárí ẹ̀ka àtúwọ̀k. Mo mọ̀ yẹn gan. Àtúwọ̀k Mo yẹn. Ẹ̀rí. Kí ló dé? Gírí Adésè ìjì gbá. Kí ló dé? Ṣé kò dé? This girl is going to break my leg. Kí ló dé tó fẹ́ ká gbogbo bíbá ìjẹ́? Ẹsẹ̀ mi o. Bẹ̀rẹ̀ ilé ti wó. Olúwa ṣeun. Màmá ẹ má rẹ̀ rìn o. Ẹni má dùn yàn o. Mo dá o. Mo dá o. Kí ló rọ̀ tí ò dùn létí wò lẹ́ sọ yẹn? Kọ́ ni pé ó fẹ́ máa lọ ẹ lè dúró ó lọ rí bàbá ẹ̀. Tẹ́ bá dúró fún freaking 4 hours ó sì pọ̀jù fún yín. Ẹ sọ fún mi sis kò rí bẹ́ẹ̀ ṣe sọ yìí. Ẹ wo idiot tó fọ́ọ̀mù gbọ̀ngàn lélẹ́yìí tó bá padà dé gan kí là ń lẹ́nu tá a fẹ́ sọ mọ́ kò sí kankan lẹ́nu wa mọ́ bó lè ṣe lọ yẹn kò sí ọ̀kan máa padà wá mọ́ nítorí pé tẹ́ bá rí idiot yìí tẹ́ bá rí ńgbà tó bọ́ yẹn kì í tẹ́ bá rí bó ṣe fà kúù ṣe ló fà gùn lọ rẹpẹtẹ kò ń ṣe pé wọ́n pè o àwọn bọ̀bọ́ yẹn lọ́gbọ́n wá pè lọ láàrin wa nígbà tó rí pé a ti fọ́ǹbù oníjẹ́ kan mú lọ kó lọ́dọ̀ wa ẹ wo àwọn so embarrassed wọ́n pátápátá ẹsẹ̀ wá ń kọ́lẹ̀ báyìí ni bọ̀bọ̀ gẹ́yì ó fuck up gan. àǹtí ẹ̀yin náà kàn sọ̀rọ̀ báyìí ni mi mọ orú log tí Odídẹrẹ́ àbí whatever they call her ni bóyá orúkọ ẹyẹ ló ń jẹ́ ni mi ò mọ orúkọ tó ń jẹ́ mi mọ log tó ní a dẹ̀ sọ fún yín pé kẹ́ fún àwa níṣẹ́ yẹn pé kẹ́ jù sí wa ẹni rárá ní àwọn ó ti tẹ ojú yín mọ́lẹ̀ ńsìn ẹ wá ń kí fún wa ṣáwa la ní fault ni no. kó o dèrè ṣe yóò dèrè kí n ṣe yan wa ná gbogbo má jẹ́ life yẹ o. pípín pẹ́ẹ́dúrẹ́ sàn kó má life àbí rubbish wo ló sọ jáde lẹ́nu kí ni ìṣòro ẹ gangan náà àti kó ẹ títí ó mọ nǹkan náà kí ló ń sọ lẹ́nu ẹ bá wọn bèbí ìṣá kò dé ṣẹ́jú ẹ o kò ń ṣẹ́jú ẹ ẹjú ẹni tó gbé ẹ wá ni ṣé wọn náà rí client ẹ báyìí àfúnníṣẹ́ iṣẹ́ tí ò ní rárá ó tún fail. ẹ wá màmá ẹ máa fún ní gbogbo 100% blame yẹn náà nínú 100% ẹ̀yin gan ní 16 bẹ́ẹ̀ mo já yín sí gba mi sọ fún mi pé bèbí èmi lèmi ní remote control lọ́wọ́ ẹ jẹ́ kí wà lẹ́gbẹ̀ẹ́ mú mọ̀ kọ́ tó yẹ kí n pè at the right time ẹni ara rẹ pé kí wà ní mọ́tò ẹ fẹ́ máa blame mi sí èmi kọ́ náà. irú ìyàwó lélẹ̀ láti ọjọ́ yìí kíyàn máa kọ ẹ ní nǹkan kó má mọ̀ ṣé bí mo ṣe wà yìí is it that you are in or you are out orí ẹ ti dàrú ni o lè gbọ́ láti bí oṣù méjì tó ti ń gbẹ́nu lé kó má gbèdé kó má gbọ́ ọkàn ó fẹ́ lukọ kú ni. iye ti bàjẹ́ nìyẹn. bákínì jẹ́ kò tí ì bà kankan jẹ́ lémi mo mọ bí mo ṣe máa to nǹkan mi tí màá tó máa jẹ gbàgbé bákínì jẹ́. ẹ̀yẹ́jọ́ mi wà náà nígbà yẹn náà lọ sọ gírámà láláyé lọ́lọ́nù báyìí tí mo ṣe fẹ́ pè gan jẹjẹ mi àti ń kò gbìyànjú tó wà náà ń kò gbìyànjú tó. gbẹ́nu ẹ sọ́hun jọ alábòsí ló máa ń sunkún tó bá ń rojọ́ orí bó ṣe rí àpò ẹ ní nǹkan títí ó mọ́ láwọn bọ́ọ̀sì yẹ pé mo ti tó ṣẹ́ wọn pé a máa jẹ́ dọjọ́ alẹ́ ni ó wá débẹ̀ ó lọ fọ́ǹbù. tó bá gbọ́ bọ́ yẹn ṣe bínú lọ tó bá wọ́n ṣe bínú kún school tiẹ̀ àmọ́ kò smell scar. kò lè sí nǹkan méjì tó ń ṣe orúkọ bẹ́ẹ̀ bọ̀bọ̀ yìí ni bọ̀bọ̀ Ládì ni àgbà tí bọ̀bọ̀ Ládì fi tiẹ̀ kó bá wa Ládì God o kò wọ suit for nothing o dìbò yẹn kò lọ mess up. Guy, you don't understand. As in the thing pay me, go, he pay me die. Can't go shape it or put jeopardy me way. To God who made me kò ní débi mati ati noble legon. Can't you really pẹ̀lú bó ṣe gùn tó yìí kó máa lọ sọ pé my lame. What's the meaning of my lame? Pẹ̀lú bó ṣe tó yìí, you don't understand. Níwọ̀ tó jẹ́ pé mo wò pé o ní bad luck, good luck ló ní. Mo lè gbé débi wo tí wọ́n dàbí ọba láàrin àwọn èèyàn. Kò wá tí wá sí free o dẹ̀ yọ ṣọ́ọ̀kú ò lè ṣe wa. O kò jẹ́ ká lose kó mo kọ́ta ṣe ń sìn ó ti tọ́. Ẹ wò gbogbo ilé ìtẹ́ ìsọ yẹn ń dara yín lánàá ni o ohun tó ń ṣe olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀
mo ti sọ fún yín tẹ́lẹ̀ mo ní future partner mi lẹni tá a sọ̀rọ̀ nípa ẹ̀ èmi gangan ni mo lose kì í ṣe ilẹ̀ lose ẹni tí mo ti wá látijọ́ tí mo ti ń lálà pa ìṣẹ̀lẹ̀ ok tó bá ti wá jẹ́ future partner I agree pé future partner ni ṣé tó ṣe yẹ kó bá sọ̀rọ̀ nìyẹn ṣé nǹkan tèmi kọ ẹ nìyẹn ṣé my name lèmi pé ọlọ sọ fún. gbogbo tó ní kí n sọ ni mo sọ. èmi ní tó bá débì kan wá sọ wípé my name is Ibrahim Dangote. kí ló sọ pé wọ́n ti wọ́n jẹ́ báyìí sọ pé my name is Ibrahim. kí ló fẹ́ ṣe lè rí ẹ̀sán wà bá mi kí ló fẹ́ ṣe. bó ṣe pakuru mọ́ mi kí ni tó fẹ́ ṣe ṣé ò fẹ́ nà mí ni ẹ lẹ́bi àtẹlẹ́ náà tó jókòó tó bẹ̀rẹ̀ sí ní pẹ̀lú sí mi tó ń sọ̀rọ̀ abẹ́ẹ̀kọ́ kò sí wàhálà àjọ pàdé lábúlé. wọ́n á yé mi náà bá sọ̀rọ̀ láti kékeré pé kí n dojúkọ̀ wé báwa pé mo ti dojúkọ̀ wé láti gbà ẹ́ ni ṣáyé mi àwọn bàjẹ́ báyìí ọmọ tí mo ti ń lé tí mo rí lójú àlá tó bẹ̀rẹ̀ sí ní lọ́kàn pé kò sí bóyá olè wò kórí ọmọ yìí máa padà fẹ̀ sílé gẹ́gẹ́ bí ìyàwó tó yẹ pé òyìnbó rẹ̀ bàbá yé mi jẹ́ tí ó jẹ́ kí n lè fẹ́ ọmọ èròǹgbà ọkọ mi ìwé ò jẹ́ kí kó tẹ̀ mí lọ́wọ́ àìkàwé yìí nǹkan ló fi àjẹ mí nìyẹn wá bọ́rọ̀ owó èrè káàkiri. ẹ̀ẹ́gà ẹ̀ kò tiẹ̀ sí nǹkan tó dùn mí ju owó ta lóòsì yẹn lọ ọmọ glow for that matter. ọ̀rọ̀ ayé ti ní òde ìgbẹ́. kí ló kẹ́ mi àtọ̀rọ̀ ayé ẹ̀ kí ló kẹ́ mi. mo wà bí náà báyé mi ṣe lè já ọkàn yìí àìgbò yìí bomi tó fẹ́ báyé mi jẹ́. ó yẹ ń wọ̀ náà what do we do now. ẹ̀ sori burúkú ẹ̀ sọ pé ọ̀rọ̀ owó kan lójú ẹ̀ ọ̀rọ̀ ayé tèmi ò dùn ẹ̀. tí ọmọ gbọ́dọ̀ mi ṣe máa lọ sọ ọkùnrin rẹ̀ wà ń bẹ̀ ná. káì mo ti gbóhùn ẹ ọmọ ìyá mi jọ ó kú díẹ̀ ló bọ̀. mo rò wọ́n ní gbóbìnrin rẹ̀ wà ń bẹ̀ dáhùn ẹ̀ ṣe kíá o. ṣé fẹ́fẹ́ lì lọ́kọ́ ni. fẹ́fẹ́ lì lọ́kọ́. fẹ́fẹ́ lì lọ́kọ́. báàlì ni mo pè. ó dáhùn ẹjọ́ ẹ̀ dáhùn. mi mọ̀ pé fẹ́ wà bẹ́ẹ̀. fẹ́mi fẹ́. mo ti gbọ́. fẹ́ máa dùn. ńlẹ̀ kí mo sọ náà. báyìí jù sàn báyìí ojú wa bí ọmọ Wálé Adénúgà ọmọ Wálé Adénúgà. ọmọ Dangote ló ń ṣèdí ẹgbà lẹ́nu báyìí. báwo olórí kúrò kọ ọmọ Wálé Adénúgà wá èdè lọ́rẹ́ ni ìwọ̀sán lẹ́nu. ẹgbà. ìwọ lọmọ Wálé Adénúgà ẹ ti ń ṣí eré. ẹnì bẹ́ẹ̀ ń ṣọ́ yín. ẹ ti ń ṣí eré. ẹnì bẹ́ẹ̀ ń ṣọ́ yín. ọmọ Wálé Adénúgà lẹ sáré girigiri lẹ fẹ́ bá mi du ilẹ̀kùn tọ́ílẹ̀tì lẹ fẹ́ sáré wọ̀ bí ẹ wá ṣé bí jẹ́ Banana Island ni àbí bí jẹ́ Adéọlá Òdẹ́kù ibi jẹ́ Mike Adénúgà tó wà. gbogbo ọdẹ yẹn gbogbo ẹ ní mọmọ láfẹ wá má fi yẹn ṣàkàrà mọ mi. Mike Adénúgà tó wà ní wọ́n sọ pé ọmọ ní láfẹ́ wá. bá a wà. nígbà. bá a wà. àṣọ pàkẹ́jẹ wọ́n bá ti wọ bẹ́ẹ̀ ni àbọ̀ lórí burúkú ni. bọ́dì rẹ̀ ni ọ̀dọ́ ní ọkọ̀ nàìjíríì. èmi ò nàìjíríà wọn bó ṣe Dangote ló bẹ́ẹ̀ mi. òkè àtànà bẹ́ẹ̀ mi sí ni. òkè àtànà ọbámọ Dangote sí i. ní gbogbo ọ̀nà ni mo fi náà ẹ̀ mo fi ju ẹ lọ mo dájú ẹ lọ ní gbogbo ọ̀nà. wọ́n wà wọ́n dàbí gíga ṣe ń ṣe wọ́n mú ọ̀rọ̀. wèé yìí tẹ́lẹ̀ ọmọ Wálé Adénúgà wọ́n mọ tó ṣẹlẹ̀ wọ́n lò jẹ́kẹ́ ní àtẹ́kọ̀ọ́ ọ̀dọ́ rẹ̀ kọ́ wọ́n ètò tó wọ́n Dangote kọ́ wọ́n. jẹ́kẹ́ ọ̀dọ́ rẹ̀ kọ́ wọ́n èèyàn wọ́n lọ fẹ́ dà ó gbọ́dọ̀ gbọ́dọ̀ kí n tiẹ̀ gbẹ́ ọ̀sẹ̀ wọn. má ṣe wèrè ẹ́ Suzanne dẹ́kì Suzanne olórí burúkú ọmọ nìyẹn wọ́n tún fẹ́ gbá wà lẹ́kọ̀ọ́ olórí burúkú dẹ́kì. lọ sẹ́ni mi. mo sọ fún ẹ pé mo fẹ́ lọ sí key point láti lọ bá àwọn tó sọ pé àwọn fẹ́ máa kó ọjà fún mi kí lè máa supply. Lẹ́ni van àbí bẹ́ẹ̀. Can you listen to yourself? Lẹ́ni van ni wọ́n náà ṣe. Torí van ni màmá ṣe ni màá wà lẹ́mu ṣe lọ́wọ́ tó bá lọ gbé ọjà yẹn fẹ́ lómi nǹkan ṣé van yẹn ni màmá jẹ ni.
ló fi wọ red àbí bẹ́ẹ̀ kọ́ wàá lọ bá àwọn ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣooṣo kan wàá lọ bá wọn ṣe bá èmi àwọn wà nílé máa ju ìyá ń dágbé àbí. báwo ló ṣe sọ̀rọ̀ bíi forí ẹ̀sùn sẹ́yìn báyìí lára kí ló tó fi jẹ́ pé wàhálà mọ́ ẹ lára all the time náà mo lè padà lọ sókè sí kí lọ change aṣọ tí mo wọ̀ kí change sí blue. ìwọ ló mọ̀ o lọ síbi kan ó dà yín pé ọmọkùnrin yóò mọ̀ mí ó mọ̀ mí ò fi mi ṣeré ni. ẹ ló fún mi ní kọ́kọ́ rẹ̀ tí o bá fún mi ní kíì tí o bá fún mi ní kíì tó wà lọ́wọ́ ẹ̀ ohun tí o expect pé mo máa ṣe fún ẹ máa ṣe o. kò sí lọ́kùnrin tó fẹ́ ṣe ó dà yín pé o mọ̀ mí. máa ṣe fún ẹ. ó dà yín pé yes. nítorí vibe. dọ́tọ́ bá parí sílẹ̀ tó bá bí ẹ léèrè pé kí ló dé tó fi pa mí kí ló máa sọ. máa pa ẹ́ tó máa para mi ni. àwa jọ ló máa ṣe. va níbo. ọ̀run. lọ́rùn ó ti yé mi wọ́n ní kinní kan ló ń gbà tọwọ́ ọmọdé ó wọ́ òun ni. ẹ̀bẹ̀ ni. Bravo. You have done wonderfully well. Ẹ ṣe dáadáa, ẹ dẹ̀ wú mi lórí. Mi ò ní tàn yín o. Bẹ́ẹ̀ ṣe wú mi lórí, mo mọ̀ wípé àwọn tí wọ́n fẹ́ wo presentation wa inú àwọn náà dùn. Ẹ ṣe mo máa fẹ́ kí ẹ ṣiṣẹ́ lórí lines yẹn dáadáa. Ṣó ti yé yín? God bless you. Nice one. Mo ti máa ń lálàá tipẹ́tipẹ́. Mo ṣe tún wá ńlá ni. Ìtò wá surprise mi jù bẹ́ẹ̀ o ní pé ọmọbìnrin tí mò ń rí lójú àlá mi àti tí mò ń sọ pé mò ń rí lójú ayé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo mọ̀ wọ́n yàtọ̀ síra wọn gédégédé nípa sísọ̀rọ̀ nípa mímúra nípa rírìn mi ò sọ tójú o ojú fẹ́ jọra o àmọ́ nípa tí ìṣe ó yàtọ̀ gédégédé kò yé mi kó ṣe rí bẹ́ẹ̀ o. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. Ṣe rí ètò tí Ọlọ́run ó yàtọ̀ sí tàwọn ẹ̀dá bí Ọlọ́run sì máa ń ṣe nǹkan ẹ̀ kò fi hàn ẹnikẹ́ni ṣe rí àti ẹnìkíní tẹ̀rí lójú àlá àti ẹnìkejì tẹ̀rí lójú ayé ìkan ṣoṣo báyìí làwọn méjèèjì nígbà tí ẹ wá sọ́dọ̀ mi last time a bẹ̀rẹ̀ àwọn fasting and prayer kan nínú àdúrà yìí ni Ọlọ́run ti fi ìṣípayá kan hàn mí. kí ló ń ka kó ṣe kí ajá yìí. mo kọ́ ta mo kó pè. ọ̀tá ń jẹ́ òpè gbọ́dọ̀ fọ́hún. gbẹ́rẹ́ òkè kù yẹn ó dára ńlẹ̀ mo gbẹ́rù de. bàbá ṣé kí n tún padà wá rí àbí bò ni. ṣé kó má lọ nọ́mbà rẹ̀ náà kú ti wà lọ́wọ́ mi màmá pè ẹ́ má ti yọnu oyún wá jẹ́ kí n fún ẹ ní kíní kan lọ́sàn kó o fi má kò fèrè. màá fi eléyìí ra káàdì máa wá pè. mo gba àdúgbò ní orí mi kódà. o kì í pé mo mójú lọ ọjà mójú lọ ọjà ilé òkèrè àbálẹ èèyàn kéèyàn rẹ ilé ìdàpọ̀ mo mójú lọ ọmọdé ni mo tàn wá ni. ẹ mójú lọ ọjà kankan o tí ó bá sí pé ọlá àgbàlagbà tẹ jẹ ni mi bá sọ pójú tó fọ́ báyìí òun lẹ mú lọ sọ́jà. kíni kò rí. eléyìí tẹ́ ẹ mú wáyé tálẹ́tì báyẹ̀ bá ń lè bó ti wà ń oyún ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti ṣẹ́ ṣé wò mọ́ ni ọmọ tí Sọjí wá ròyìn fún wa pé òun má bẹ́ẹ̀ gí kòkó. ọmọ erin irọ́ ọmọ tí mo wá tí mo máa ṣe bẹ́ẹ̀. wo tó ní wọ́n náà fẹ́ ṣe tiẹ̀. Sọjí kọ́ o. bàbá káyọ̀ lé lélẹ́yìí o àǹfààní àdúgbò ààrẹ gbogbo lẹ́lẹ́kẹsàn-án ẹ wá ẹ̀yin ọmọdé yìí ẹ má máa rẹ́ mi jẹ o sotí ẹ má jẹ ká pẹ́lẹ́ orí mi kéèjì má máa bá wa o ṣé nígbà tí ṣé ẹ mọ̀ pé ẹlẹ́kẹsàn-án lè ṣá láti ṣé kìí ṣe pé ń ṣe lẹ̀ ń fọgbọ́n mú àwọn ọmọ náà dànù kó lọ́wọ́ mi ṣá.
èmi kò láì kiri ẹ o kí ló ń ṣẹlẹ̀ ẹ̀wí mi ibùsùn sí kí n tún wá wọ́n mọ lọ bẹ́ẹ̀ lẹ́sẹ̀. báwa ti wá tó báyìí nígboro ṣáwa máa ń fún yín lófo ni kọ́nfàmù la wà ìhun tá a bá ti sọ fún yín ẹgbà bẹ́ẹ̀ ni a lè fún yín lófo ìgboro ni wá kọ́tà bá ti sọ ẹgbà bẹ́ẹ̀. àlùfáà ìṣòwò lẹ wá fẹ́ fún mi báyìí lẹ́sẹ̀. bàbá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ibi báyìí ó ti lajú gidi gan ẹ lè bá wọn ọmọ kankan lé ń bí àmọ̀ràn tí mo wá fẹ́ gbà yín ni pé àwọn abúlé kan wà tó jẹ́ wípé tẹ́ bá ti débẹ̀ báyìí ọmọ tó bá wù yín òun lẹ máa tọ́ka sí bí abúlé bòdó apẹtẹ àjẹbọ gbogbo àwọn abúlé yẹn ṣá ìtẹ́ bá ti tọ́ka sí báyìí ilé lẹ ti bá. abúlé bòdó abúlé apẹtẹ àti abúlé àjẹbọ mo mọ abúlé mẹ́ta yẹn. ilé ọmọ òun ti ní máa rà wọn kọ ìyàkọlẹ rẹ ní ìbàlẹ̀ òun rè wọn kọ ìyàkọlẹ rẹ ẹni yìí wọn pèpè kó ìjábàlẹ̀ nínú sinimá yẹn arábìnrin yẹn ó fẹ́ tó yà wá ìyá yìí mo ní eléyìí kò ìjábàlẹ̀. yàtọ̀ ajẹ́pẹ́ iná kò ìjábàlẹ̀ lè yẹn o bóyá ká yí ẹbẹ̀ wò. ìyá yìí sí kẹ́ ẹ̀ bá ti mo gògóró yín yóò tán ẹ̀wà má lọ. èmi kò bú yín o. ọba ń jà bàbá ṣe rí ilé dáwọn onífíìmù yẹn ẹ má dà sí tiwọn wọn bá ríran ṣé èsì wọn kò lè ṣe kẹ́ ẹ bá rẹ lómi kò bá fò báyìí látòrí ilé kìíní sí kejì torí ilé mẹ́ẹ̀ẹ́dógún tó máa fi bọ́ sórí mọ́tò báyìí kó bá tó balẹ̀ àtúndúró tàǹdì ní ètò ní kú. actor rẹ ń pè. ẹ wò ṣe rí lórí ìbàlẹ̀ ẹ̀wí ẹ̀ ẹ̀jẹ̀ ká mẹ́nu kó ń bẹ́ o láyé ìyàwó yìí ìyá ń lò lọ́wọ́lọ́wọ́ yìí kẹ́ ẹ bá ti rọ́mọ ọdún mẹ́tàdínlógún wọ́n ju bẹ́ẹ̀ lọ ṣé máa ń bẹ wọ́n bẹ̀ wá ọ̀hún ni. ọmọ ọdún mẹ́tàdínlógún àbíkẹ́. ọmọ ọdún mẹ́tàdínlógún 17 years rẹ mo wí o. 17 years àbí 17 months. èyí tún fọ o. 17 years ẹ̀mí pé kọ́dẹ̀ mú láti bẹ̀rẹ̀ fún wọn kábí bù wọn láṣìírí. ṣé inú àbá wa yìí ǹjẹ́ abúlé wa yìí ẹ lè rí ẹ̀rọ ọmọ ọdún 17 years nínú àbá wa yìí wọ́n ọ̀pọ̀ ọmọ ọdún mẹ́wàá tó ti fi kíní ìlàjú ìtòsẹ̀ wà jẹ́ kókó ìjọ tí mo lọ sókè odò mo ṣe ń bọ̀ ọmọ yẹn mo ya múníká ìgbésàlẹ̀ odò tó bá rọmọ tó ń gbìmọ̀ àìgbé ògiri àyà rẹ̀ ajá àyà bú màṣọ gbìrì. ṣé gbọ́ ẹ̀rí ọ̀rọ̀ rẹ rí yẹn ẹ wá ń pé. ẹ máa gbọ́ ṣé ẹ rí bó ní kálukú bá ṣe tọ́mọ rẹ̀ ń wá o ọmọ tèmi ṣàdíyà àpèkẹ́ àdè ọmọ olówó òdùrù ọmọ ajífẹ́pẹ́ ṣeré dìbírò wa. ṣé ẹ mọ̀ pé gbogbo ọmọdé ń jagun lójú ìyá rẹ̀. báwa ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run yá wa ẹ má bínú o ọmọ Ṣadíà yẹn á ti tó ọmọ ọdún mélòó lẹ́sẹ̀ yìí. ó ń la pé 13. 13. ó ń la pé 13. iná pìtì yé pa. ẹ lè ti dá balẹ̀. ohun èèbọ̀ ẹ̀ Ṣadíà ọkọ mi àpèkẹ́ ọmọ olówó òdùrù ọmọ ajífẹ́pẹ́ ṣeré káàbọ̀ ọkọ mi. èsì kan mi bọ́mọ kan òwe ẹ̀yàn ṣe ń rè wá. mami mo fẹ́ sáré lọ tọ̀. adájọ́ máa ṣe ń lè. ọmọ yín Ṣadíà yẹn ó ń là tọ̀. yìí gbọ́dọ̀ mi. tó o ní bá a bá gbogbo ìkéde yìí àti olówó ẹ̀ kò lè rárá mọ́ wá lọ́wọ́ ọmọbìnrin láàrin ọmọ ọdún méjìlá sọ́dún mẹ́rìnlá tí ó ti jábà rárá wà lọ́wọ́ yẹ̀pẹ̀ igi bá tọ̀ sí tó jẹ́ pé ṣe ṣe báyìí lórí yẹ̀pẹ̀ bẹ̀ yẹ̀pẹ̀ yẹn máa gbé wá fún mi tá a máa parí iṣẹ́ tó kù ló bá bá tán bá mi. ìjẹ́mọ̀ ya múlíkà ìbẹ́ ní òkè òdò ìjọ tí mo kó wọn àtọkùnrin ara mi kúrò àtọkùn pé èyí. tó bá rí bẹ́ẹ̀ bá mi kíyà rẹ̀ ọgbọ̀n ó dàbọ̀. àwọn kò bá ń jà àbí sójú ẹ̀yìn lè wà mú àbáyé.
yìí oh my god oró ṣé gbàdúrú nǹkan tí bàbá mi ṣe fún ọmọbìnrin ni. ṣe rí ọmọbìnrin yìí àfi kẹ́ wá ní àwárí kẹ́ wá ṣe gbogbo àwọn àlàyé yìí fún un lẹ́kùnrẹ́rẹ́ kó ń fúnra rẹ̀ finú fẹ́dọ̀ sọ pé òun dáríjì yín ní tó lè bọ́ nínú wàhálà yìí torí pé Ọlọ́run ní ètò pàtàkì kan tí ó ṣe fún ẹ̀yin méjèèjì láti jọ wà papọ̀ ṣe rí ìrìn àjò ọmọbìnrin yìí bàbá yín ló gé tí kò jẹ́ kí ọmọbìnrin yìí débi tí ó yẹ kó dé ìtọ́ aburú jù ń bẹ ni pé tí ọmọbìnrin yìí bá ní ọkọ 10 tàbí 20 kò lè dúró mẹ́ gẹ́gẹ́ bó ṣe ń ṣẹlẹ̀ sí ẹ̀yin náà àfi kẹ́ ẹ wá ọmọbìnrin yìí ní àwárí kẹ́ ẹ ṣàlàyé fún un kó sì fẹ́nu ara ẹ̀ sọ pé òun dáríjì yín. dádì ẹ ṣe máa wo nǹkan tí màá ṣe sí. ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù ayérayé Ọlọ́run ìyanu. ayé bí ẹ bá dàgbọ́n ẹ má ta mí èèyàn bí ẹ bá dòdò ẹ má gbé lọ. ọmọ bó ṣe rí lára ó dẹ̀ dùn mí gan wà á ti jẹ́ kí n mọ̀tò tó kù mí ní wá bó mọ bó ṣe ṣe mí o ó dùn mí gan oníṣẹ́ tí mo lè bá jà ní ó yẹ kí n bínú gan má wọrí. Lanre a ní kó má bínú ó ti máa ń bínú jù ó yẹ kó mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ kò ń ṣe fault mi mi ò lè mọ́mọ́ kí n ṣe irú nǹkan báyìí náà sórí nǹkan tá à ń sọ yìí lóòótọ́ ọmọdé ti máa ń ṣe bó máa ń dédé ń change ní tó dẹ̀ tí yóò dẹ̀ ní mọ̀ láàárọ̀ yìí tí mo jí ni mo dédé rí i pé ó ti wá kò ń ṣe fault mi má bínú ṣùgbọ́n I'm sorry. ǹjẹ́ o ní ká wá fi síbà àbí ká gbàgbé ń pa ẹ̀. ok kò fún mi ní 4-5 days ó máa wá ó dẹ̀ ti máa lọ ṣòye ẹ̀ then wàá fún mi lọ́jọ́ kan kí n fi clean up after that then a máa ṣeré jáde ó yẹ kó trust me now. today's Thursday. Yeah. Sorry. Hello? Oh my God. You this guy again. Kí ló fẹ́ lọ́wọ́ mi gangan? Kí ló ṣe é gangan náà? I don't like this. Why are you calling me always? Kí ló fẹ́ lọ́wọ́ mi? Mi ò wọ́n mi ò rojọ́ jàre. Kí ló ṣẹlẹ̀ gangan? Kí ló fẹ́? Bó ṣe ń pè mí yẹn, disturb me now. Kí ló ń ṣe é? Kí wọ́n máa tẹ̀lé kájọ máa rìn kiri ibo mo ti ráyè gbogbo yẹn so believe pé mi ò níṣẹ́ tí mò ń ṣe nìyẹn àbí. ok ní sọ̀rọ̀ the only thing tí mo lè ṣe fún ẹ ni pé màá júwèé bẹ̀yẹn fún ẹ wàá dẹ̀ lọ bá fún ara ẹ. fọwọ́ balẹ̀ má wọrí tí má ṣe júwèé fún ẹ o máa gẹ̀ẹ́tì bẹ̀ wọ́n ti rí pé bí ara ọmọ kékeré ló fẹ́ júwèé ọ̀nà fún ẹ má júwèé bẹ̀ fẹ́ tẹ́ kó máa gẹ̀ẹ́tì ẹ o máa locate ẹ ok oya listen tó bá ti dé junction junction tí mo sọ fẹ́ ń gbà yẹn tó bá ti junction yẹn gògùn kó o béèrè lọ́wọ́ àwọn èèyàn pé òun lọ sí abúlé Arokojẹ village tó bá ti wá dábúlé yẹn anybody tó bá ti rí kò bá jẹ́ ọmọ kékeré kò bá jẹ́ àgbàlagbà kò sọ fún ọ pé kó mú ẹ lọ sílé màmá Odere Odere orúkọ ìgbẹ́gbẹ́ ló ń jó Odere sọ pé òun lọ sílé màmá Odere kò sẹ́ni tí ò mọ̀ wọ́n bẹ́ẹ̀ wọ́n popular gan ni o popular jingo ni wọ́n tó bá ti débẹ̀ béèrè wọ́n máa júwe fún ẹ ibẹ̀ gangan ni tó bá ti débẹ̀ wàá rí lọ́wọ́ kan ṣó ti yẹ ń sìn so kò le rárá ó ti tán o ní láti dúpẹ́ lọ́wọ́ mi jọ mo kàn fẹ́ sọ fún ẹ pé tí má ṣe ń hang up báyìí mo fi Ọlọ́run bá bẹ̀ẹ́ má pè mí mọ́ torí pé mo fẹ́ busy gan ṣó ti bá wọn tí mo sọ má pè mí o má pè mí má yẹ ká jà o mo ti gbọ́ ìtókè mo ti gbọ́ ó ti tán mo ti gbọ́ all right bye. Pàṣẹ rẹ ni. Kí ló máa ń ṣe owó mọ́jú gbogbo yẹn lọ? O ní nǹkan mi tó fẹ́ ṣe náà. Let's go jàre. ayé bí ẹ bá dàgbọ́n ẹ má ta mí èèyàn bí ẹ bá dòdò ẹ má gbé lọ ìrìn àjò lọ́wọ́. Ibi ló tún wà ní Òdèrè kò sí bó ṣe lè sunkún owó kò lè ní kí yàrá ó jí o torí wípé sórí èmi ó ti sunkún ó dùn mí jọ tó báyìí dákun jọ torí Ọlọ́run wá mọ lọlé o ó lọlé o ìwà ní yàrá ẹ̀gbọ́n mi dákun jọ dákun jọ.
àlà ni mo wọ̀ ẹ má máa tako sí. Odere ọ̀rẹ́ láti gbó ti travelers lọ́ọ̀lẹ́ tó ọ ti padà dé Àwòrán sáàtù ló ọwọ́ sọ́ra rẹ̀ dọ̀gà bó tí wọ́n ti bí lọ́wọ́ tọ̀ ó sọ sáwọn gbogbo rẹ̀ lórí sísí kódà aṣọ tó wọ̀ ń wò rírù rẹ̀ rí láyé mi. ṣé o rí irú aṣọ yìí àwọn yìí irú aṣọ yìí bó ṣe wà yìí àwọn awé èkó àwa eré èkó ra máa ń wò torí àwọn stones so mo ti ń jẹ báyìí. yíyí ṣé o máa ń jábọ́ nílùú èkó ó fojú rẹ rí. kíde nǹkan ò ní fojú mi rí mo máa ń rí ìjọ ó pọ̀ gan bí o kò bá mọ bó ṣe ń wàkà lórí ẹ̀ ó máa la ẹ̀ mọ́lẹ̀ wa ó máa ṣubú. Dákun sórí àwọn aṣọ tó ṣe ti lọ tó dé tó ń wọ aṣọ nísinsìnyí sórí aṣọ ẹyẹ kan tó fún mi kódà ń parọ́ rẹ̀ láti gbé ìdílé lọ́rin lọ́rùn mi ni wọ́n wọ̀ ní gbogbo mo máa ń wá. tí orí yóò kò lè rí irú aṣọ Yorùbá yẹn torí pé gbogbo àwa Yorùbá ṣọ yẹn gbogbo wa ra ní licenses tó jẹ́ àmì ìdánimọ̀ o pé ń yóò ń wọ́ yóò tiẹ̀ wà. Òwí ìwọ náà fẹ́ lẹ́kùn o kò lè lọ ó lójú ẹni máa ń lọ ìlú Èkó irú orí tiẹ̀ yìí ìjòrí ilé Èkó. ọ̀tẹ̀rẹ̀ rẹ̀ ọ̀rì tiẹ̀ sí sọ́kàlà. ẹ láwo mi. Dákun lọ́rọ̀ ewo mi ti bẹ̀ lórí náà. ìwọ náà lọ wò ọmọ tẹ́tán pò kí ni sí ọ sọ rántí pé 5 and 6 lèmi àti Odere ọ̀rẹ́ mi ni ìníjọ́ mú ọ lè kó. kò sí nǹkan kan tó máa ṣe kéènì sọ ara rẹ o sọ ara rẹ gidi gan o kéènì Odere torí tiẹ̀ ni o mi ráyè òsì o. lórí kó ṣe rí rádaràdà bí obìnrin ló fà. mo máa ń wò lára ẹ̀ mo máa búrò. yìí pẹlẹbẹ bí kì í sànú. sórí. Odere Sadia wá jókòó. wá jókòó ó ṣàgbọ́ gbogbo àlàyé tí wọ́n ṣe kalẹ̀. mo gbọ́ ìdí tí n kò lè fi dárí jùlọ yẹn kẹ́hìn lẹ́nu yìí ládé wíwí bàbá yẹn ṣe mí ẹ bá gbé ń dárí jì n kò lè dárí jì o n kò lè dárí jì ẹ. ó yá wá jókòó wá jókòó. ẹ sùn dáadáa o. jésù. Odere ìyá mi dákun ò ní bínú ni sórí gbogbo tó wà nílẹ̀ yìí ó ti náwó pàṣán bá òun náà kó tó di pé jáde débi tó fi sọ pé àfọ̀rọ̀ ọyọ ká wá bẹ́ẹ̀ sórí bó dẹ̀ ṣe wà yìí tí wọn náà bá tún kọ̀ tó ló gbẹ̀bẹ̀ ó tún lè wọnú èyí táwọn bàbá yìí ṣe ẹ jẹ́ ká gbà pé wọ́n ti ṣe ó ti lọ ẹ jẹ́ ká dáríjì ra wa kí Lédùà náà lè dáríjì gbogbo wa ó gbọ́ ìyá mi gbogbo tó sì láṣẹ padà bọ̀ ọjọ́ orí ṣì wà fún yín ẹ gbọ́ jèbùrẹ́ ìyá mi àwọn olùgbẹ̀bẹ̀ ti gbọ́. I am very sorry gbogbo tí n bá ti ṣe fún ẹ pátápátá mo ń tender apology pé kó o jọ tó Ọlọ́run kó o má bínú jọ o yẹ ń sìn we just have to learn how to forgive ká dẹ̀ forget because tá a bá wà láyé tá a bá forgive ká dẹ̀ forget ó burúkú ni. ẹ wo ìyẹn bá gbé oníkẹ́ ẹ sọ ẹ má tún bẹ̀rẹ̀ o. ohun tí mò ń sọ náà ni pé wo bí sórí forgive o ní pé kéèyàn dárí jiyàn. mo gbọ́ yẹn yé mi. forget o ní pé kéèyàn gbàgbé nǹkan tí èèyàn bá ti ṣe fún yàn nínú tó ń dùn yàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kéèyàn dẹ̀ gbàgbé because téèyàn ò bá forgive kó dẹ̀ forget ó burúkú ni ìjà máa wá lọ àwọn ọmọ tá a bá wá ń bí wọ́n á máa wá yìnyẹn rí ti gbogbo àwọn nǹkan tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ò dá àwọn náà tún wá gbé ìwà yẹn wọ̀ and that is why tó fi jẹ́ wípé a gbọ́dọ̀ forgive ká dẹ̀ forget nínú gbogbo nǹkan tá a bá ń ṣe do you get my point. Màámi ìyá Odere ẹ̀yin rẹ̀ fọ̀rọ̀ ẹnu báyé mi jẹ́ nípa ọ̀rọ̀ ẹnu ẹ fi sọ mí dájà àgbòrò mo wá
máa ní máa ṣàwọn kiri. Odere ìyá ò fọ̀rọ̀ ẹnu bà tiẹ̀ jẹ́ ọmọ àmúyangàn ni ẹ̀ tí gbogbo wa mọ̀ tí ò bá ń ṣe àwọn amòkùnṣìkà tí wọ́n gbọ́ bí ìyá ẹ̀ ṣe ń sọ tí wọ́n wá yí padà sí lọ́wọ́ kò bá má rí bó ṣe rí so gbọ́rọ̀ tọmọ yìí ń sọ forgive and forget. Wo bí Sadia wíwá tí mo wá this time kì í ṣe pé bí a mọ̀ wá bí láti wá gan ẹ o àbí wá bí láti wá yẹ̀yẹ́ mi ò wá rọ́bìṣì ẹ̀ ń bì kókó nǹkan tí mo ṣe wá sí bí gangan ni pé I want to marry you mo fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó gangan kò yẹ ẹ́ sìn mo fẹ́ take ẹ gẹ́gẹ́ bí obìnrin tó jẹ́ you see level tó wà yìí ń sìn mo fẹ́ gbé ẹ lọ sí level tèmi náà wà kájọ wà ní the same class kò ní jẹ́rú eléyìí tó ń bẹ̀ tó ń jáde mára ògiri ń bì tó ń bẹ̀ tó ń rìn dì mára ògiri kò ní jẹ́ bẹ́ẹ̀ àlejò wà ní the same level kódà níṣù lọ́kà bí ìyàwó gangan ni kì í ṣẹjọ́ mi tọ́lọ́run fẹ́ ni jọ. Sadia Odere má sọkún mọ́ stop crying. èèyàn tó ṣe ń wòye káàkiri ẹyẹ tó mòore ló ń dúpẹ́ lọ́wọ́ ọ̀hún ẹ ṣáà ti mọ̀ pọ̀kí lọ́lọ́jà ẹyẹ ZAINAB Ventures International Limited ó ní gbogbo oníbàárà ẹ máa ṣe ẹ ṣeun o ẹ máa ṣeun ẹ̀yin oníbàárà ẹ ṣe àdúpẹ́ o àdúpẹ́ ṣeun ẹ ṣeun o ẹ máa ṣeun ẹ̀yin oníbàárà ẹ ṣe àdúpẹ́ o. èèyàn tó pẹ́ gbajànà kú wa lóhùn rí òun fi rí o èrí jù bẹ́ẹ̀ lọ. ZAINAB Ventures International Limited ilé iṣẹ́ àrà tó ń ta sinimá àgbéléwò jákèjádò àgbáyé ni wọ́n rajà lọ́dọ̀ wọn àdúpẹ́ àfimúre hàn sẹ́yìn oníbàárà wípé ẹ máa ṣe ẹ máa ṣe kíni tó lóògùn o àmì o àbòmí tọ́lọ́sà àṣẹ oyún onígbẹ fowó ẹ bá mi ṣá àmì o kẹsàn máa rí tajé ṣe àṣẹ Alábí Kẹ́hìndé mi ZAINAB Ventures International Limited wọ́n ní ẹ máa ṣe o ẹ máa ṣe ẹ ṣe o àdúpẹ́ o ẹ̀yin oníbàárà wa ẹ ṣe o àdúpẹ́ o ẹ bá wa ra sinimá àgbéléwò ẹ ṣe o àdúpẹ́ o ẹ ti bá wa rajà láì jí ẹ ṣe o àdúpẹ́ o Ayọ̀délé agbófinró ẹ ṣe o àdúpẹ́ o tìra sinimá ọmọ àlẹ́ ẹ ṣe o àdúpẹ́ o sinimá òwú funfun ẹ ṣe o àdúpẹ́ o tìra kọ́ni ẹ tún ra o ẹ ṣe o àdúpẹ́ o ẹ̀rà àdùnmá bẹ̀ẹ̀kẹ́ ẹ ṣe o àdúpẹ́ o sinimá Ìtàlẹ̀ ẹ ṣe o àdúpẹ́ o ẹ ti bá wa ra Kúnlé Ǹdé ẹ ṣe o àdúpẹ́ o sinimá Agbọ́n Mẹ́ta ẹ ṣe o àdúpẹ́ o ẹ ti bá wa rọ̀ Làjú ẹ ṣe.